ní Olúwa o fún rere àti iṣẹ́ ìyanu. Ènìyàn ní bàbá lógo fàbò rẹ̀ lórí ayé àwa o. Ènìyàn ní Olúwa àti iṣẹ́ ìyanu. Ènìyàn bí bàbá ga o fún títóbi rẹ̀ nínú ayé àwa lójoojúmọ́. Ènìyàn ní Olúwa ó ga o ó tóbi ó ga Èdùmàrè gàjọ ayé lọ. Ó ga ó ga ó ga ó tóbi ó ga ó lágbára púpọ̀. Ó ga Èdùmàrè gàjọ ayé lọ ní gbogbo ọ̀nà. Ó ga ó tóbi ìgbìmọ̀ ìlọ́run ìgbìmọ̀ láyé ìgbìmọ̀ nísàlẹ̀ ẹ bá mi gbé Jésù ga. Ìgbìmọ̀ ìlọ́run ìgbìmọ̀ láyé ìgbìmọ̀ nísàlẹ̀ ẹ bá mi gbé Jésù ga. Ìgbìmọ̀ ìlọ́run ìgbìmọ̀ láyé ìgbìmọ̀ nísàlẹ̀ ẹ bá mi gbé Jésù ga o. Ìgbìmọ̀ láyé ìgbìmọ̀ nísàlẹ̀ ẹ bá mi gbé Jésù ga. Ọkàn mi yìn Olúwa ọwọ́ mi méjèèjì gbé Olúwa ga o. Ẹ̀yà ara mi lápapọ̀ ẹ yìn Olúwa. Ọkàn mi o yìn Olúwa gbé bàbá ga o. Ọkàn mi yìn Ọlọ́run bàbá àgbà o. Ọwọ́ mi méjèèjì gbé Olúwa ga o. Ẹ̀yà ara mi lápapọ̀ ẹ yìn Olúwa. Ọkàn mi o yìn Olúwa gbé bàbá ga. Onídúró mi ẹ ṣé o. Onídúró mi ẹ ṣé o. Bó ṣe ènìyàn ló dúró ni a ti máa sọ̀rọ̀. Bó ṣe ènìyàn ló dúró ni wọ́n á ti sá lọ. Bó ṣe ènìyàn ló dúró ni wọ́n á ti máa ṣègùn. Onídúró mi ẹ ṣé o. Ẹ ṣé bàbá mi ẹ ṣé. Mo gbé ọ̀gá o mo yìn ọ́ lógo láti má sọ̀rọ̀ o pátápátá. Onídúró mi ẹ ṣé o. Alátìlẹ́yìn mi ẹ ṣé o. Olùrànlọ́wọ́ mi ẹ ṣé o. Olùtọ́ni mi ẹ ṣé o. Olùgbàlà mi ẹ ṣé o. Bó ṣe ènìyàn ló dúró ni wá ti mọ̀ sọ̀rọ̀ o. Bó ṣe ènìyàn ló dúró ni wá ti sá lọ. Bó ṣe ènìyàn ló dúró ni wá ti mọ̀ ṣèrègùn. Onídúró mi ẹ ṣé o. Ọba àwọn ọba o mo gbé ọ̀gá o. Mo mọ rírì rẹ o. Bàtà o pátápátá. Ẹ̀yin lọ́lọ́run, Ọlọ́run,
ẹ̀yin lọ́lọ́run, ẹ̀yin lọ́lọ́run, Ọlọ́run ẹ̀yin lọ́lọ́run, ẹ̀yin lọ́lọ́run, ìbẹ̀rẹ̀ àtòpin. Ẹ̀yin lọ́lọ́run, ìbẹ̀rẹ̀ àtòpin. Ẹ̀yin mà ní o, ẹ̀yin Ọlọ́run, Ọlọ́run ẹ̀yin lọ́lọ́run, ẹ̀yin lọ́lọ́run, Ọlọ́run, ẹ̀yin lọ́lọ́run, ẹ̀yin lọ́lọ́run, ìbẹ̀rẹ̀ àtòpin. Olúwa wa o, ẹ̀yin lọ́lọ́run, ìbẹ̀rẹ̀ àtòpin. Ẹ̀yin lolúwa, Olúwa ẹ̀yin lolúwa, ẹ̀yin lolúwa, Olúwa ẹ̀yin lolúwa, ẹ̀yin lolúwa, ìbẹ̀rẹ̀ àtòpin. Ẹ̀yin lolúwa, ìbẹ̀rẹ̀ àtòpin. Ẹ̀yin nìkan ni ó yìn Olúwa, Olúwa, ẹ̀yin nìkan ṣoṣo ni ó yìn Olúwa, Olúwa, kò sẹ́lòmíràn lẹ́yìn yín o, ẹ̀yin Olúwa wa, ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo. Olúwa o, ẹ̀yin lálágbára tó ga jùlọ, ẹ̀yin lálágbára, ẹ̀yin lálágbára tó ga jùlọ, ẹ̀yin lálágbára, ẹ̀yin lálágbára tí ń ṣe gbogbo láṣẹ pé, ẹ̀yin lálágbára tí ń ṣe gbogbo láṣẹ pé. Ẹ̀yin nìkan ni ó, ẹ̀yin lolúwa, Olúwa, 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 ẹ̀yin Olúwa, ọba àwọn ọba o, ẹ̀yin ohun ẹ̀dá onígbẹ́, ìbẹ̀rẹ̀ òkè gbogbo. Olúwa, Olúwa, you are Yahweh, 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 Alpha, Omega, you are Yahweh, Alpha, Omega, you are Yahweh, Yahweh, you are Yahweh, you are Yahweh, you are Yahweh, you are Yahweh, Alpha, Omega, Omega, oh, you are Yahweh, Alpha, Omega, you are Yahweh, you are Yahweh, oh, you are Yahweh, you are Yahweh, you are Yahweh,
Alpha, Omega. You are Yahweh. Alpha, Omega. You are Yahweh. 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 Alpha, Omega, Omega, oh, you are Yahweh. Alpha, Omega. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Ayérayé mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ. Èyí tí wọ́n tó dá mi láàrin láti lè wà níwájú rẹ ní ọjọ́ tòní. Èyí ní ọjọ́ kẹrin oṣù kẹjọ. Agbára rẹ ní títóbi rẹ ní. Fún gbogbo ọ̀nà tí wọ́n bá mi ṣe, fún gbogbo ọ̀nà tí wọ́n gbà bá mi rìn, fún gbogbo ọ̀nà tó gbà dá mi láre, láti lè mọ yìn ọ́, láti lè mọ gbóhùn rẹ. Olúwa nínú ìrìnàjò tuntun oṣù kẹjọ àmọ́ sọ wípé o ṣe gbà wọ́n gbà tí àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá gbogbo orúkọ rẹ ga mọ yìn orúkọ gbogbo sọ wípé o ṣe èyí fún títóbi àtàgbára rẹ lórí ayé rẹ àní fún gbogbo ọ̀nà tí wọ́n gbà dá mẹ́tọ́ gbà ṣe mí lógo. Èyí tó ní ọjọ́ kẹrin oṣù kẹjọ agbára rẹ ní títóbi rẹ ní orí ọ̀fẹ́ rẹ ní àánú rẹ ní láti lè wà níwájú rẹ, láti lè yìn ọ́, láti lè gbórúkọ rẹ ga, láti lè mọ gba ìdarí ọ̀tún àti kọ́ni ọ̀tún àti ìfinimọ̀nà ọ̀tún àti ìmísí àti ìyọ̀ ọ̀tún pa láti rìnrìn àjò oṣù kẹjọ yìí ní rere àti láti ṣe ògo ní forúkọ rẹ, èyí ní forúkọ rẹ. Nítorí pé ìwọ ni Ọlọ́run, mo dúpẹ́ o, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ àní fún ìdá ìbẹ̀rẹ̀ ọ̀tún mìíràn ìjọ tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú mi pẹ̀lú agbára rẹ ní àwòrán láti inú oṣù yìí láti mú mi rí àníyè, láti mú mi rí àníyege, láti rí pẹ̀lú mi àti láti ṣe gbogbo. Olúwa láti mọ kọ́ mi, láti mọ tọ́ mi, láti mọ darí mi, láti mọ fi mi mọ̀nà kó sọ wípé o ṣe ológo jùlọ, o ṣe olùrọ̀fẹ́, o ṣe ìjìnlẹ̀ fẹ́. Bàbá gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ògo ní forúkọ rẹ bàbá. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Amen. A padà sínú ìwé Rúùtù wa èyí tá a bá bọ̀ gẹ́gẹ́ bí a sọ fún wa títí dé ẹsẹ̀ orí kẹrin ìtọ́parí ìwé yẹn. A mọ̀ mú díẹ̀díẹ̀ ohun tọ́lọ́run fẹ́ ká mọ̀ a sì mọ̀ mọ̀. So a tún ti wà nínú ìdarí àti ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run. Gbọ́ mi, má sì jẹ́ kóhun kan kó di ọ lọ́wọ́ láti mọ̀ wà níwájú Ọlọ́run ní gbogbo gbà, láti mọ̀ gba ìdarí àti ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run. Nítorí pé nínú ìdarí àti ìkọ́ni Ọlọ́run ibẹ̀ ni ìgbàlà rẹ àti ìṣerere rẹ ó ti kíni o, ibẹ̀ ló wà. Ibẹ̀ ló ti lè jẹni tí ó borí ogun àti ègún àti pé ibẹ̀ ló ti lè mọ ọ̀nà tó lè gbégbà láti mọ di aṣẹ́gun tó da aṣẹ́gun lọ. So à ń lọ láti lọ kà nínú ìwé Rúùtù àti bọ́ sórí kejì láti ìparí oṣù tó lọ. So àti kà láti ẹsẹ̀ kìíní orí kejì dé ẹsẹ̀ kẹta, àtẹ̀síwájú ní ẹsẹ̀ kẹrin dé ẹsẹ̀ ìkeje. Mo bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run. Sì kíyèsí Bóásì ti Bẹ́tílẹ́mù wá, ó sì wí fún àwọn olùkórè pé kí Olúwa kí ó wà pẹ̀lú yín. Wọ́n sì dá lóhùn pé kí Olúwa kí ó bùkún fún ọ. Nígbà náà ni Bóásì wí fún ìránṣẹ́ rẹ̀ tí a fi ṣe olórí àwọn olùkórè pé ọmọbìnrin ta ni yìí? Ìránṣẹ́ náà tí a fi ṣe olórí àwọn olùkórè dáhùn. Ó sì wí pé ọmọbìnrin ará Móábù ni tí ó bá Náómì ti ilẹ̀ Móábù wá. Ó sì wí pé èmi bẹ̀ ọ́, jẹ́ kí èmi máa pèsè ọkà, kí èmi sì máa ṣe sá lẹ́yìn àwọn olùkórè nínú ìtì, kémi sì máa sá lẹ́yìn àwọn olùkórè nínú ìtì. Bẹ́ẹ̀ ni ó wà, ó sì dúró àní láti òwúrọ̀ títí di ìsinsìnyí, bí kò ṣe ìgbà díẹ̀ tí ó sinmi nínú ilé. Amen.
ní àkọ́kọ́ ní ẹsẹ̀ kẹrin ẹ jẹ́ ká gbọ́n tí ó wí. A sọ wípé sì kíyèsí Bóásì ti Bethlehem wá síbi ìkórè sínú oko rẹ̀. Ó padà wá sílé àbí sínú oko yẹn pé ó ní ilé tí ń gbé, ó sì ní ibi tí ń gbé náà tó bá ti lọ sí ibi oko tó kó rẹ̀ wá láti lọ bẹ̀ àwọn ènìyàn wò àti láti lọ gbábọ̀ àbí láti lọ ṣe ìṣirò nípa àwọn nǹkan tí àwọn tó gbéṣẹ́ fún ṣe. Wọ́n nígbà tó débẹ̀ àkọ́kọ́ kí lóhun tó kọ́ sílẹ̀, ó kí àwọn tí wọ́n bẹ́ẹ̀ ẹ gbọ́ bó ti kí wọn. Ó sì wí fún wọn pé ó sì fún àwọn olùkọ́ pé kí Olúwa kí ó pẹ̀lú yín, kí Olúwa kó ṣe kí ni kó pẹ̀lú yín. Kíkí tó kí wọn nìyẹn. Àwọn náà sì dáhùn fún wọn wípé kí ni kí Olúwa kí ó bùkún fún wọn. Èyí túmọ̀ sí wípé ọ̀rọ̀ tí Jésù sọ tó ní kí a mọ̀ fi kíra wa òun ni àwọn náà ń tẹ̀lé. Tí wọ́n sọ pé ibikíbi tá bá dé ká kí àwọn èèyàn pé àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú yín. Tó bá yẹ pé àwọn ẹni àlàáfíà bá bẹ́ẹ̀ á rí wípé kí ni wọ́n dáhùn padà wípé àlàáfíà Ọlọ́run fún ẹni tí ó ń bọ̀. Èyí kìí ṣe ibi tá a fi yà lọ, ṣùgbọ́n èyí tí wọ́n mọ̀ pàmì èèyàn ṣàkíyèsí sí àgàgà lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn wa kejì. Nígbà tí ẹ bá lọ sọ́dọ̀ wọn tí ẹ bá ní sàlámù alaykum, wọ́n mọ̀ sọ pé sọ́jẹ́ bíi mùsùlùmí tó ń sọ pé sàlámù alaykum. Kí ni tó mọ̀ sàlámù alaykum? Sàlámù alaykum òun náà ni àlàáfíà fún ẹ̀yin tí ẹ wà ní bíbí àbí àwọn ẹ̀yin tí wọ́n wá bá ní bíbá yìí. So ẹ̀tọ́ tí wọ́n náà sì ni àbí ẹ̀tọ́ ẹnikẹ́ni sì ni wípé láti dẹni tí ń bọ̀ lónà wípé àlàáfíà fún wọn náà o. Tó bá jẹ́ pé àwọn tí bẹ́ẹ̀ wọ́n bá jẹ́ ní àlàáfíà, ṣùgbọ́n tí wọ́n bá sí ní àlàáfíà wọ́n ní àǹfààní àti lè dáhùn wípé àlàáfíà ni fún ẹni tí ó ń bọ̀ yẹn àbí ẹni tí ó ń kí wa. So èmi àti ẹ ohun àkọ́kọ́ tó lọ fẹ́ ká dìmọ̀ nínú ẹsẹ̀ kẹrin yìí òun náà ni wípé kí ni a gbọ́dọ̀ jẹ́ ní àlàáfíà lọ́nà wo nípa ọ̀rọ̀ ẹnu wa. Yẹn ni pé ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa ó gbọ́dọ̀ máa jẹ́ ọ̀rọ̀ àlàáfíà. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú láti bíbẹ̀ yìí. Bẹ̀rẹ̀ látòrí gbogbo ẹ̀yin tá bá ti pè ní olórí. Lónìí tá bá wọnú ayé lọ́pọ̀lọpọ̀ gbà látọjọ́ tó ti pẹ́ wá títí tó fi dùn lónìí. Gbogbo àwọn tí wọ́n máa ń pera wọn ní olórí, ọ̀gá, ọmọọṣẹ́, ọ̀gá, adarí, olórí ẹbí, bẹ́ẹ̀ tí ń pè àwọn adarí ìjọ àbí àwọn tí wọ́n jẹ́ bí ẹni tí alága, àwọn tí wọ́n gbà ní ipò kan tẹ́ pé wọ́n jẹ́ aláṣẹ lórí àwọn kan. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, mo tún tẹnu mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, nítorí pé díẹ̀ nínú wọn mi sábà gbèrú ìgbé ayé yẹn, ṣùgbọ́n púpọ̀ nínú wọn wọ́n gbé ìgbé ayé yẹn. Àgbẹ̀ tí wọ́n bá dé, àwọn tí wọ́n bá jẹ́ ọ̀gá lé lórí, wọ́n yìí kí wọn wípé kí ni ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Wọ́n yìí kí wọn wípé kí ni bóyá ìwé lẹ ṣe yóò dára fún yín, ṣùgbọ́n tí wọ́n bá ti fẹ́ kí wọn èpè ni wọ́n fi mọ́ sí kí ni wọ́n fi mọ́ kí wọn. Olórí burúkú, ọmọ àlè, ọmọ burúkú, èyí tí ẹlòmíì fi máa ń pàdé àwọn tí wọ́n jẹ́ ọmọọṣẹ́ àbí àwọn tí wọ́n bá jẹ́ olórí lé lórí nìyẹn. Àwọn tó jẹ́ bàbá púpọ̀ mọ́ ṣe kan yẹn, àwọn tó jẹ́ mọ̀mọ́ púpọ̀ náà mọ́ ṣe kan yẹn. Ìtọ́jẹ́ wípé kí ni tí wọ́n bá kó láti ibi iṣẹ́ wọn àbí tí wọ́n bá kó lọ́jà wọn, nígbà tí wọ́n bá délé, nígbà tí wọ́n bá mọ kí àwọn oníjà, àwọn tí wọ́n bá nínú ilé, á rí wípé kí ni èpè ni wọ́n mọ̀ fi kí àwọn tí ń bẹ nínú ilé dípò wípé ẹ kúlé àbí ẹ kálẹ̀. Á rí pé ọ̀rọ̀ tí ọ̀dà ni ó mọ̀ jáde ní ẹnu wọn. Èyí kì í ṣe kan tí ó bójúmu. Àgàgà èyí fún ìwọ tó ń pera ní kìrìsìtẹ́nì, àgàgà ìwọ tó ń pera ní àyànfẹ́ Ọlọ́run, ìwọ tó ń pera ní ọmọ Ọlọ́run, o gbọ́dọ̀ rí wípé kí ni ipò yòówù kó wù kó lè wà, àwọn ènìyàn kí wọ́n wà ní abẹ́rẹ́ sí lè pọ̀ bó kò sí bí wọ́n sì fẹ́ pọ̀ tó, kò sí ohun yòówù kó lè ní tọ́sọ́ di ẹni òkè àbí ẹni gíga lórí àwọn kan. O gbọ́dọ̀ rí wípé kí ni bẹ́ẹ̀ ti pé ọ̀rọ̀ àlàáfíà, ọ̀rọ̀ dùnnú, ọ̀rọ̀ rere ló ń ti ẹnu rẹ jáde sí gbogbo ènìyàn. Ẹni yòówù kó wù kí ó jẹ́. Ohun tí Ọlọ́run fẹ́ kí èmi àti ẹ ká ṣe nínú ìrìnàjò tuntun mìíràn èyí tí a tún mú nìyí. Ká kó lára àwọn, ká kó láàrin àwọn tó jẹ́ pé kí ni gbogbo ìgbà tí wọ́n ti fẹ́ báyàn sọ̀rọ̀ èpè ni wọ́n fi mọ́ sí kí ni wọ́n fi mọ́ báyàn sọ̀rọ̀. Ẹlòmíì tí wọ́n bá pè yàn wọ́n gbọ́ ọmọ àlè oníwájú àmì lónìí, olórí burúkú oníwájú àmì lónìí, ẹlẹ́nu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tí ó kọ rẹ̀ ni ló fi ń pè ní àbí oríkì rẹ̀ ló fi ń pè báyẹn. A rí pé èyí kò yẹ kí orí bẹ́ẹ̀ nítorí pé ó ti jọ́gà lé lórí, àbí torí pé wọ́n ló ń fún lóúnjẹ, àbí torí pé wọ́n ló ń dáṣọ sí lọ́rùn, àbí torí pé ìwọ ni bẹ́ẹ̀ ti ń pè ní ẹgbẹ́ ìwọ láláṣẹ lórí gbogbo ohun tí wọ́n bá sọ òun náà làbẹ́gẹ́ ẹnikẹ́ni ò ní àǹfààní àti yí ọ lọ́wọ́ wò gbọ́ mi. Tí ọba yẹ pé eléyìí ló gbára lé àbí owó tó ní ló gbára lé tó fi ń gbégbé ayé bẹ́ẹ̀, mọ̀ wípé kí ni ó ti sọnù,
o sì tún ti sọnù so kó tó di pé yóò wà jù tètè pera rẹ wálé kò ronú pé wàdà kọ́ bàdí wípé kí ni ó nú pátápátá gẹ́gẹ́ bí ajá tí kò gbọ́ fèrè ọlọ́dẹ so ọlọ́run kọ sí èmi àti ẹ̀yin wípé kí ni nínú ìrìnàjò tuntun mìíràn táwọn ti mú láti bẹ̀rẹ̀ yìí nínú ìrìnàjò tuntun mìíràn tóun ti pẹ̀lú wa yìí a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń ṣe kí ni tó ní ọ̀rọ̀ rere lẹ́nu nígbà gbogbo lọ́jọ́ gbogbo pẹ̀lú ènìyàn gbogbo sí ènìyàn gbogbo nítorí pé nípa níní ọ̀rọ̀ rere lẹ́nu sí àwọn ènìyàn nípa jẹ́ni tó ń súre fún àwọn ènìyàn nípa jẹ́ni tó ń sọ̀rọ̀ ìgbàlà sínú ayé àwọn mìíràn ìníyàn ni yóò mú kí ìgbàlà náà kó wọnú ayé títí wa náà ẹ jẹ́ ká kíyèsí Bùásì nígbà tó kí àwọn ará àwọn bẹ́ẹ̀ ti pé àwọn òṣìṣẹ́ rẹ̀ ẹ gbọ́ àwọn tí wọ́n ṣiṣẹ́ lóko rẹ̀ kì í ṣe ẹbí rẹ̀ kì í ṣe ará rẹ̀ kì í ṣe ìbátan rẹ̀ àwọn tó gbà ṣiṣẹ́ tí ń sanwó fún wọ́n ṣiṣẹ́ wọ́n jẹ́ kásòkòsò kí ní kúkú rẹ̀ ẹ kì í sọ pé àwọn tí wọ́n tó ní gẹ́gẹ́ bí ẹrú rẹ̀ àwọn tó ní gẹ́gẹ́ bí rẹ̀ ẹ wo orú ọlá tó fún wọn ẹ wo orú ọ̀wọ̀ tó fún wọn pẹ̀lú bá a ṣe pè ní ọlọ́lá ọlọ́rọ̀ púpọ̀ tó a ní ọlọ́lá ni ọlọ́rọ̀ púpọ̀ ni Bùásì ń ṣe a sọ wípé ó jẹ́ olówó a ní ọlọ́lá àti ọlọ́rọ̀ púpọ̀ tábà ní èèyàn jẹ́ ọlọ́lá àti ọlọ́rọ̀ púpọ̀ ó túmọ̀ sí wípé kí ni tí wọ́n bá ń ka àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn tí wọ́n ní ọlá àwọn tí wọ́n ní ọ̀rọ̀ ẹnìyẹn náà òun náà jẹ́ kan lára wọn ṣùgbọ́n pẹ̀lú gbogbo tó ní àti pẹ̀lú gbogbo ipò tó ní pẹ̀lú gbogbo ọlá tó ní àti pẹ̀lú gbogbo ti tóbi tó ó ń fi ọ̀wọ̀ fún àwọn tí wọ́n jẹ́ ẹrú rẹ̀ ó ń bu ọlá fún àwọn tí wọ́n wà lábẹ́ rẹ̀ èmi àti ẹ ṣé à ń bu ọlá fún àwọn tí a jù lọ ṣé à ń sọ̀rọ̀ rere sí àwọn tí a jù lọ kí ló fi jù mí lọ àbí kí ni mo fi jù ọ lọ tí màá mọ̀ tìtorí ẹ̀ sọ wípé kí ni ìmọ̀ wọ̀ gàràgàrà àbí ìmọ̀ sọ̀rọ̀ búburú sí ayé rẹ̀ àbí ìfẹ́ máa jẹ gàbálẹ̀ olórí ní ìjẹkújẹ no ó yẹ kí ohun kankan wà tí ó sọ àbí sọ bí di ẹni tó ṣe kíni tó ń gun àwọn mìíràn gàràgàrà ó yẹ kí ohun kankan wà tí ó sọ àbí tí ó sọ wọn náà jẹ ẹni tó ṣe kíni tó ń rí àwọn kan bẹ́ni tó rí wọn pé bẹ́ni tó ti tán fún ó yẹ kí ohun kankan wà tí ó sọ mí àbí ìwọ di ẹni tó jẹ́ wípé kíni yọkàn rí àwọn kan bẹ́ẹ̀ jẹ́ pé títí wọn kí wọ́n láti mọ gbé wọn ṣépè ní wọn kò tí ò ní ká wọn kò tí ò ní ní ọ tí ò ní tí wọn ò yẹ láti mọ bọlá fún àwọn gbọ́dọ̀ mọ̀ pé gbogbo ènìyàn ló yẹ láti mọ ṣe kíni o láti mọ bọlá fún gbogbo ènìyàn ló yẹ láti mọ bóyè fún gbogbo ènìyàn ló yẹ láti mọ pọ́nlé so fún díẹ̀ yìí èmi àti ẹ Ọlọ́run pè wá sí àkíyèsí ó sì pè wá níjà ó ń jẹ́ kó ti mímọ̀ fún wa wípé tá a bá fẹ́ kí ọ̀rọ̀ tí òun sọ kó wá sí ìmúṣẹ inú ayé wa láti mọ mú wa tinú ògo bọ́nú ògo inú ọlá bọ́nú ọlá inú gbéga bọ́nú gbéga inú ìṣeré abọ́sùn ìṣeré àti inú bùkún bọ́ sínú bùkún pàápàá jùlọ láti mọ tẹ̀síwájú pẹ̀lú láti mọ dá ìkọlù àti eré ayé wa padà agbọ́dọ̀ jẹ́ni tó ń bọ́lá fún gbogbo ènìyàn ẹni yòówù kó wù kó yẹ agbọ́dọ̀ jẹ́ni tó ṣe kíni tó ń rí àwọn mìíràn gẹ́gẹ́ bí ara rẹ̀ abálájọ tó fi pálásẹ̀ wípé kíni fẹ́ ọmọ ẹnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ nítorí pé kí ni kò sẹ́ni tí ó fẹ́ ọmọ ẹnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ tí ò ní bu ọlá fún ẹni tó bá ti fẹ́ ọmọ ẹnìkejì gẹ́gẹ́ bí ara rẹ dandan ni yóò ṣe kí ni o yóò bu ọlá fún nítorí pé kò sẹ́ni tí ó wà tí kì í bu ọlá fún ara rẹ wèrè tá a pè ní wèrè ìmọ̀ bu ọlá fún ara rẹ ẹni tá a sọ pé ọpọlọ rẹ ti dàrú nítorí àwọn tọpọlọ àti àbá náà sọ ọpọlọ tọpọlọ tí àwọn là ń pè ní wèrè sọ ó kọ wọn kọ ní wèrè àìsàn tí ń ṣe wọn ní wèrè tí wọ́n bá gbádùn wọn kì í ṣe wèrè mọ́ ìjọ tó wọ́n sì pé àwọn táwọn pé wèrè àwọn gẹ́gẹ́ wọn ní okọ wọn ṣùgbọ́n bá ṣe jẹ́ wèrè tó gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run wọ́n yẹ lẹ́nu tó yẹ ká mọ bu ọlá fún nítorí pé kí ni ènìyàn bí wà làwọn náà káwá mọ̀ ti sọ pé ẹni tó rí rẹ̀ pé tọkàn jẹ́ wípé bóyá ó ń ṣiṣẹ́ lábẹ́ wa ó jẹ́ pẹ́ẹ́sì pé ẹnìkan tí a ní ọlá àbí a ní ohun kan jù lọ káàmọ̀ tí wọ́n jẹ́ pé bóyá àkànjẹ́ alága lé lórí àbí ajẹ́ ọ̀gá fún àbí ajẹ́ bẹ́rẹ̀ tí pé ajẹ́ olórí ẹbí lé lórí àbí ajẹ́ bẹ́rẹ̀ tí pé bàbá fún àbí ajẹ́ ìyá fún àmọ̀ sọ wípé kí ni àmọ̀ ògùn gíràgírà wípé àìkọ̀ yẹlẹ̀ tí yóò àgbà bọ́lá fún gbọ́ mi Ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún èmi àti wípé ìtọ́ bá fi lè mú ọtọ́ bá fi lè kọ̀ láti mọ bu ọlá fún ẹlòmíràn gba ìpè wọ gẹ́gẹ́ ọkọ̀ láti gba ọlá àti ọ̀dọ̀ Ọlọ́run wa ìdí nìyí gbọ́ nígbà táwọn wọ̀nyí nígbà tí Bùásì kí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ rẹ̀ nínú oko àwọn ẹrú rẹ̀ wípé kíni
kí Olúwa kó pẹ̀lú yín. Ẹ gbọ́ kíkí tí wọ́n fi dá lóhùn. Wọ́n ní kí Olúwa kó bùkún wọn náà. Mo pé àjọ kan ni èyí kí tuntun kan lẹ́ẹ̀kan sí. Ó ní wọ́n sì dá lóhùn pé kí Olúwa kí ó bùkún fún ọ. Kí ló dé tí wọ́n fi dá lóhùn pé kí Olúwa kó bùkún fún ọ? Nítorí wípé kí ni ó kí wọn dáadáa, ó bu ọlá fún wọn. Nígbà tí ó kí wọn, ó ní kí Olúwa kó pẹ̀lú yín. Kí ni tó wọn kó Olúwa kó pẹ̀lú yín? Ìyẹn pé kó Olúwa kó súre fún yín, kó Olúwa kó dá yín láre, kó Olúwa kó má fi yín sílẹ̀ kí ibi kan kó má ṣe kí ni o, kó má dé bá yín. Kí ọkàn yín kó balẹ̀, kẹ̀sì ṣe rere. So nígbà tó súre bá fún wọn, kí ló fẹ́ mú àwọn ìyẹn táwọn yóò àmọ́ sọ táwọn yẹn tí wọ́n nílé dáhùn pé kó Olúwa kó bùkún fún òun náà. Nítorí pé kí ni nínú bí bùkún tó Olúwa ń bùkún fún un, tẹ́bílẹ̀ nínú títí sanwó fún àwọn náà. Ìyẹn pé táwọn náà tí wọ́n bá jẹ́ ní ìgbéga nínú bí bùkún tọ́lọ̀ ń bùkún òun náà ni. Nítorí pé níwọ̀n bá tọ́lọ̀ bá ti ń bùkún Bóásì, ó ti dandan òun náà yóò mọ̀ sanwó wọn déédéé. Yóò padà gan yóò tún ṣe ju èyí tí ń ṣe lọ. Nítorí pé kí ni pẹ̀lú ìtọ́ni wọ́n ti rí ipa tí ń kó nínú ayé wọn nípa pípèsè fún wọn ní gbogbo gbà àti ní ọjọ́ gbogbo àti ní ọ̀nà gbogbo. Èmi àti ẹ afẹ́mọ́gbà ìrírí Ọlọ́run, a gbọ́dọ̀ rí pé àwa gẹ́gẹ́ fúnra ara wa à ń súre fún àwọn mìíràn. Afẹ́mọ́gbà ìbùkún Ọlọ́run, a gbọ́dọ̀ rí pé àwa gẹ́gẹ́ fúnra wa à ń ṣe kí ni à ń bùkún àwọn mìíràn nínú ọ̀rọ̀ wa, nínú èrò wa àti nínú ohun wa, nínú gbogbo yòówù kó wù kí a lè ní àti ní ipòkípò yòówù kí a lè wà. Abálájọ tó sọ wípé kí ni Olúwa bẹ́ẹ̀ pé Olúwa bu ọlá fún àwọn onírẹ̀lẹ̀, ṣùgbọ́n àwọn onígbéraga ló ń wò ní ọkàn rere. So má ṣe jẹ́ onígbéraga nínú ìrìn àjò ayé rẹ̀. Má ṣe jẹ́ kí ohun tí o ní, ẹ̀bùn tí o ní, ipò tí o ní, àbí ọlá tí o ní, ọ̀rọ̀ tí o ní, àbí torí pé àwọn òbí rẹ lówó lọ́wọ́, ọ wá sọ̀rọ̀ rẹ̀ di wípé kí ni ọkọjá ìbáwí. Wọ́n sọ̀rọ̀ ẹni tó jẹ́ wípé kí ni kò sí ẹni tí ó tó mọ́. Sọ̀rọ̀ rẹ̀ tètè gbéra rẹ̀ wálé kó tó di pé yóò jù. Nínú ìrìnàjò oṣù kẹjọ tí a wà yìí, gbọ́ mi, ọ̀fẹ́ kọ́lọ̀ nǹkan darapọ̀ mọ́ ìrìnàjò rẹ̀ ju àwọn oṣù yòókù lọ gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Nítorí pé kí ni ìpinnu Ọlọ́run ni láti bùkún àwọn àyànfẹ́ lọ́pọ̀lọpọ̀ ju ti oṣù keje lọ. Ìpinnu Ọlọ́run ni pé láti gbé àwọn àyànfẹ́ ga lọ́pọ̀lọpọ̀ nínú oṣù kẹjọ ju oṣù keje lọ. Ìpinnu Ọlọ́run ni pé láti ṣí gbogbo tí ń ṣẹlẹ̀ ọkùnrin pátápátá fún àwọn àyànfẹ́ nínú oṣù kẹjọ ju oṣù keje lọ. Bẹ́ẹ̀ náà sì ni pẹ̀lú ìpinnu Ọlọ́run ni wípé kí ni láti sọ gbogbo àwọn àyànfẹ́ dálágbára lórí gbogbo tí ń jẹ́ ègún, èpè àti májẹ̀mú àti gbogbo tí ń jẹ́ ogun pátápátá ní gbogbo ọ̀nà ju títí àwọn oṣù tó ti kọjá lọ. Ètò tó wá jẹ́ babalá rẹ̀ ní iye o. Ìpinnu Ọlọ́run ni pé láti dá ìkọlọ̀ gbogbo àwọn àyànfẹ́ padà fún. Kí ni àwọn kan tá ti jí lọ nínú ayé lójútùú pé ìpinnu Ọlọ́run ni pé nínú oṣù kẹjọ yìí òun ṣetán láti kí ni láti dá gbogbo ẹ̀ padà fún ọ. Ìrànlọ́wọ́ tí ìwọ gangan tó lérò pé lè bá pàdé rí, ó lè má ti rí ìrànlọ́wọ́ lọ́jọ́ tó ti pé, ṣùgbọ́n àwọn ìrànlọ́wọ́ tó tayọ àwọn ìrànlọ́wọ́ tó ti ń bá pàdé láti tó ti pé Ọlọ́run ṣetán láti kí ni o láti gbé dìde fún ọ. Ṣùgbọ́n ohun tó nídìí òun láti jẹ́ ni tí ó ṣe kí ni tó ń rẹra rẹ̀ sílẹ̀. Ohun tó nídìí tọ́lọ̀ retí látọ̀dọ̀ rẹ òun ní pé kó jẹ́ ni tó ń súre, má sì jẹ́ ni tó ń ṣépè. Ohun tó nídìí tọ́lọ̀ retí látọ̀dọ̀ rẹ òun náà ni pé má jẹ́ ni tó ní èrò rere sí àwọn mìíràn gẹ́gẹ́ bí o ṣe ní èrò rere sí ara rẹ. Òun náà ni wípé kí ni jẹ́ ẹni tó jẹ́ wípé ìgbà gbogbo ó ń lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn gẹ́gẹ́ bí ìwọ gan ṣe ń fẹ́ àlàáfíà fún ayé ara rẹ. Ohun tọ́lọ̀ retí látọ̀dọ̀ rẹ òun náà ni èyí, jẹ́ ẹni tó ní ayọ̀ àti ní dúdùn láti mọ ṣe ohun tó dára fún àwọn mìíràn. Pàápàá jùlọ jẹ́ ẹni tó jẹ́ orísun ìdùnnú, orísun ayọ̀ fún àwọn mìíràn. A rí pé nígbà tó bá ń ṣe lé, ó rí wípé ojoojúmọ́, ìgbà gbogbo, lọ́jọ́ gbogbo, nínú ìrìn àjò rẹ gbogbo, ọmọ rí ọwọ́ agbára Ọlọ́run tó ń ṣiṣẹ́ àrà, tó ń ṣiṣẹ́ àmì, tó ń ṣiṣẹ́ àmì. Nítorí pé ìgbà tó bá ń súre sínú ayé àwọn mìíràn, àwọn yẹn ìre ni ó fi máa dá padà fún ọ. Ìyẹn jẹ́ number 1. Ìgbà tó bá múnú àwọn mìíràn dùn, ó rí wípé kí ni ìdùnnú àwọn mìíràn náà fi máa sá padà fún ọ. Lóòótọ́ àti lódodo àwọn kan wà tó jẹ́ wípé kí ni ìgbà tó bá ń súre fún wọn, èpè làwọn ọmọ fi ránṣẹ́ sí ọ. Ìyẹn ọkọ̀ kò sí kan tó fẹ́ kọ́ pẹ̀lú eléyìn. So títí ẹ̀tọ́ kan ọ tọ́lọ̀ rí tàtò lórí pé kí ni jẹ́ ẹni tó ṣe kí ni o tó ń súre. Jẹ́ ẹni tó ó ní ọ̀rọ̀ rere tó ń jáde lẹ́nu rẹ̀ nígbà gbogbo sí gbogbo ènìyàn. Ó sì rí wípé nígbà tí wọ́n bá mọ̀ dá padà fún ọ,
ire àti ìdùnnú àti ìbùkún ló fi mọ́ dá padà fún ọ. Jẹ́ kí lè kó yí ọ. Ó rí pé nínú pé kí ohun tó bá ṣe sáwọn mìíràn 10 níbẹ̀ nínú rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti mọ́ sọ. Ṣùgbọ́n ẹyọ kan ní ọ̀lọ́ sọ̀dọ̀ ẹni tí o hùwà sí bóyá o súre fún ènìyàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Nígbà tó súre fún nínú àmì 10, a rí pé ẹyọ kan ní ọ̀lọ́ sí ọ̀dọ̀ tán 9 tó kù ìwọ ló ní. So ẹni tó súre fún yẹn tó bá jẹ́ wípé èpè ní bá ń gbé tó bá ń ṣe tiẹ̀, ó rí wípé ẹyọ kan tó yẹ kó lọ sọ́dọ̀ rẹ̀ náà tí ó fi kù 9 lọ́dọ̀ tiẹ̀ kò ní padà dé ọ̀dọ̀ rẹ̀ mọ́, ṣùgbọ́n yóò padà wá sí ọ̀dọ̀ tiẹ̀ padà. Ètò jẹ́ wípé kí ni 9 tiẹ̀ yóò padà di 10. Ètò tó mọ̀ sí wípé ire tó sún fún ire yẹn ló kàn tó padà sí orí ara rẹ̀. So tó bá jẹ́ wípé èpè ló bá gbéṣẹ́ gbà wípé kí ni ara rẹ̀ ló gbéṣẹ́ pé nítorí wípé kí ni nínú àmì 10 ẹyọ kan ní ọlọ́sọ̀dún tán 9 yòókù ìwọ ló ní. Ìdí nìjọ yẹ pé kí ni ó fi yẹ kí ìyèmí àti ẹ kó ṣí láti mọ̀ wípé kò sí tó dára tó bí kí ni kásá ti mọ̀ súre dípò kíkà mọ̀ ṣépè. Èyí tó tún dàbí ẹ̀ tó lọ́n fẹ́ kémi àti ẹ̀ka dìmọ̀ nínú ẹsẹ̀ kẹrin òun ni wípé kí ni ká má ṣe rí ẹnìkan ní rí wípé kí ni tẹ̀bí mọ̀ ń sanwó fún ni. Àwa Yorùbá la ní àjẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ tó máa ṣe wípé kí ni tẹ̀bí gbowó iṣẹ́ rẹ̀ tẹ̀bí mọ̀ ń sanwó fún ni ṣé ṣọ́ọ̀fẹ́ ní í ṣe fún mi ni kọba àmọ́ jẹ́ ṣọ́ọ̀fẹ́ ní í ṣe fún ọ. Ìyẹn ò túmọ̀ sí wípé kó wá mọ́ rí gẹ́gẹ́ bí ẹni tí kò yẹ láti bu ọlá fún. Ìyẹn ò túmọ̀ sí pé kó wá mọ́ rí gẹ́gẹ́ bí ẹni tí ò yẹ láti mọ̀ sí dáadáa sí. Ìyẹn ò túmọ̀ sí pé kó wá rí gẹ́gẹ́ bí ẹni tí ò yẹ láti mọ̀ bu ọlá fún. Ó ń ṣiṣẹ́ fún ọ, ó ń sanwó fún, àdéhùn tó wà lára rẹ ni ẹ̀tọ́ rẹ láti mọ̀ mú àdéhùn rẹ ṣe. Ẹ̀tọ́ rẹ láti jẹ́ lóòótọ́ nínú àdéhùn tí ẹjọ́ ṣe papọ̀. A rí pé nípa ṣíṣe lè ayé tiẹ̀ gangan yóò túbọ̀ mọ gbòòrò síwájú àti síwájú sí. Nípa ṣíṣe lè ayé tèmi gangan yóò mọ gbòòrò sí síwájú àti síwájú sí. Ṣùgbọ́n tí mo bá kọ̀ láti mọ ṣe dáadáa pẹ̀lú àwọn tí ẹjọ́ dòwò pọ̀ àbí àwọn tí wọ́n wà lábẹ́ rẹ̀ láti mọ súre fún wọn, ó rí wípé kí ni ìwọ gangan fúnra rẹ ayé rẹ yóò dùn lójú kan náà. Tó bá tẹ̀ tún dún lójú kan náà tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n yóò tún mọ jó àjùrẹ́yìn nítorí wípé àwọn tí ọjẹ́ olórí lé lórí àbí àwọn tó jù lọ lọ́nà kàbí òmíràn nítorí àìsí dẹ́dà rẹ sí wọn inú wọn ò lè dùn, tí inú wọn bá sì lè dùn wọ́n lè mọ rẹ́rìn sí ọ ṣùgbọ́n ó ti wà nínú ègùn nítorí pé kí ni ó múnú wọn dùn. Tí o bá ṣe gbogbo pàtàkì agbára rẹ láti mọ múnú táyé pé àwọn gangan ni wọn ò múnú ara wọn dùn ìyẹn ọkọ, ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìwọ ló bá jẹ́ ni tó ń fara ni wọ́n láti mọ̀ jẹ́ kí inú wọn kó dùn, gbà yí pé kí ni ìwọ gangan fúnra rẹ ó ti gbéra rẹ sínú ìdè àti sínú ìgbèkùn wàhálà ìdààmú àti ìfòòró. Èyí tó jẹ́ wípé kí ni tó bá ṣọ́ra ọba kú kì í tó bá kú tó bá jẹ́ ìwọ nìkan ní gẹ́gẹ́ bí wọ́n sì mọ̀ sọ ó tún dára, ṣùgbọ́n àwọn ọmọ rẹ ìtòkùn bí tó kò bá òun nìkan ní dùn mí jù. So ìwọ tó bá mọ̀ ní pé o ò ṣe tán láti yí padà láti jẹ́ ni tí ó ń ṣe ìfẹ́ Ọlọ́run nípa sísúre fún àwọn mìíràn, nípa ṣíṣe dáadáa sáwọn mìíràn, nípa mímọ́ inú àwọn mìíràn dùn, nípa rírí wípé kí ni ọ̀ǹtí àwọn mìíràn lọ́rùn lábẹ́ bó ti wù kó jù wọ́n lọ tó gẹ́gẹ́ bí Bóásì ṣe ṣe. Bóásì kò wo wípé irú ipò tó ń wà láti mọ rí àwọn tí ń ṣe lábẹ́rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí kò yẹ ní ẹni tó yẹ kó mọ bá sọ̀rọ̀, gẹ́gẹ́ bí ẹni tí kò yẹ láti mọ bọ́lá fún àdìpé ó ń bọ́lá fún. Tí wọ́n bá ti rí àwọn tí wọ́n bẹ lábẹ́rẹ̀ bẹ́ẹ̀ àbí gbogbo ènìyàn bẹ́ẹ̀ tó ń rí àwọn kan wípé kí ni wọn ò tọ́ sí láti wà ní ẹgbẹ́ rẹ àbí láti mọ bá ṣe àbí láti mọ bọ́lá fún, mọ̀ wípé kí ni ó fi wọ́n gẹ́gẹ́ ó ń fọwọ́ ara rẹ gbin wàhálà sínú ayé rẹ, ó sì ń fi ọjọ́ ọ̀la rẹ àti ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ ó ń ti bọnú ewu. So láti òní lọ Ọlọ́run pè mí àti ìsákèsí ní àwòrán ìwípé kí ni nídàájí ìwípé kí ni ní ọjọ́ ní ìwípé kí ni ká jẹ́ni tí ó bu ọlá fún gbogbo ènìyàn, ká jẹ́ni tí ó súre fún gbogbo ènìyàn, ká jẹ́ni tí ó mú inú àwọn mìíràn dùn, ká jẹ́ olórí àwòkọ́ṣe rere, aṣíwájú àwòkọ́ṣe rere àti ẹni àpẹẹrẹ rere. Ká má ṣe jẹ́ kí ipò wa, ọlá wa, ọrọ̀ wa, ìmọ̀ wa, òye wa, ìmísí wa àbí ohun gbogbo tá a ní, ẹ̀bùn tá a ní kọ́mọgùn wa gàràgàrà láti mọ tẹ́ḿbẹ́lú àwọn kan, láti mọ fọwọ́ rọ́ àwọn kan sẹ́yìn, láti mọ rí àwọn kan bẹ́ni tí kò yẹ lẹ́ni ọlá. Ẹ jẹ́ ká gbà wípé gbogbo wa pátápátá lẹ́ni yìí ẹni ọlá, ẹni tó sì yẹ lẹ́ni tó yẹ ká mọ pọ́nlé ká sì mọ súre fún. Ẹ ká gbà wípé gbogbo wa pátápátá gẹ́gẹ́ bí ènìyàn tọ́lọ̀ dá ní àwòrán ara rẹ̀ kò sí ẹni tí ó wà tọ́lọ̀ ń wò bọ́lá fún àyàfi àwọn tí wọ́n ń pera wọn ní onígbéraga ènìyàn, àwọn tí wọ́n ń pera wọn ní
ẹni ọ̀tọ̀ tí wọ́n fira wọn sí abẹ́ àkóso àti ìdarí Ọlọ́run. So ní kúkúrú èdè nínú ẹsẹ̀ 4 yìí òun náà láti gbé dànù dúró ní ọjọ́ tó ní ìtọ́nà sì fẹ́ ká mọ̀ nínú rẹ̀ òun náà ní wípé kí ni ká jẹ́ni tó súre fáwọn mìíràn kí ire àtọ̀dọ̀ Ọlọ́run kó lè bàjẹ́ títí wa náà nípasẹ̀ àwọn ènìyàn. Nítorí pé nígbà tó bá sọ pé àlàáfíà ni fún ọ àwọn náà wọ́n sọ pé kí ni àlàáfíà Ọlọ́run kó jẹ́ tìwọ náà. Nígbà tó bá sọ wípé k'Olúwa kó bùkún ayé rẹ àwọn náà sọ pé k'Olúwa kó gbé wọn náà ga. Ṣùgbọ́n nígbà tó bá fi ìpè dá wọn lóhùn tó bá fi ìpè kí wọn mọ̀ wípé kí ni ìtí wọ́n fi dá wọn náà lóhùn kì í ṣe nǹkan tó dára ìpè náà ni wọ́n fi dá lóhùn. Tí wọ́n bá wá sọ pé nítorí wípé àwọn lẹ́nu ọ̀rọ̀ níwájú rẹ̀ àbí tí wọ́n bẹ̀rù láti sọ̀rọ̀ níwájú rẹ̀ gbà wípé kí ni tí wọ́n bá dá lóhùn sà ní ẹnu wọn ṣùgbọ́n nínú ọkàn wọn èpè ni wọ́n gbé ọ sí. Ìjọba tó wá jẹ́ àwọn tó ń gbé ọ sí pé nínú ọkàn wọn tó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ayé títí wọn. Ṣùgbọ́n àwọn tí wọ́n ti ẹ̀rí kankan tí wọ́n gbin pàápàá yẹn wo títí wọn ló burú jù nítorí pé kí ni ẹlẹ́dàá wọn gangan ni yóò mọ̀ gbé ọ sí pé Ọlọ́run ni yóò jẹ́ olùgbèjà wọn láti mọ bọ ọjà. So yóò mú kí ayé rẹ̀ kó wà nínú ewu. Èyí ló kó bọ́ pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olówó, èyí ló kó bọ́ pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀gá, èyí ló kó bọ́ pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ adarí alága nítorí pé kí ni wọ́n ríra wọn bẹ́ẹ̀ ni pé wọ́n ti tó tán. Lọ́fà tó fi jẹ́ pé nígbà tẹ́ bá rí àwọn ìwọ̀n tí mo kà sílẹ̀ yìí ìjọ tí wọ́n bá fẹ́ ṣubú báyìí wọ́n mọ̀ ṣubú tán pátápátá débi wípé kí ni àǹfààní àti dìde kì í ṣí mọ́ fún wọn. Dèmọ́ fàtẹ́ fi pé tọ́pọ̀lọpọ̀ nínú wọn tí wọ́n bá ṣubú báyìí àìrí wípé kí ni gbogbo kan mọ́ dojúró pátápátá fún débi wípé wọ́n ìríra wọn yé. Ìdẹ́nu mọ́ fàtẹ́ fi pé lómi tó bá wálé tán kí ni tí ọmọ ṣe yóò wọ́n àti para rẹ̀ yóò wò wípé kò sí nǹkan tó kù mọ́ nítorí pé ó ti balẹ̀ jẹ́ ṣáájú. Àwọn tó ti gbéraga sí àwọn tó ti rí gẹ́gẹ́ bí ẹni tí ò sí kí ni tí ọjà mọ́ kankan yóò wá rí wípé òun wá já wálé pàpàtà débi wípé àwọn yẹn tí wọ́n gbọ́dọ̀ rí yóò àfẹ́ mọ́ farapamọ́ fún àwọn yẹn ìrètí pé káwọn yẹn kí wọ́n mọ̀ rí yóò àsọ pé wọ́n mọ̀ wọ́n láti para rẹ̀ wọ́n tó bá tún para rẹ̀ wọ́n sọ pé o tún dákùn wà láàyè rẹ̀ ni ó eléyìí tó bá tẹ̀ tó ríra rẹ̀ pa ẹgbẹ́ orí ọ̀fẹ́ àtòjú lọ́dọ̀ Ọlọ́run ni tí ẹ bá ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ sọ fún mi pé kò sí tó fẹ́ lò láti fi para rẹ̀ kò lè ṣiṣẹ́ láti pé kí ẹ̀mí rẹ̀ kó bọ́ náà tẹ́mi ọ̀bà wa bọ́ mọ̀ wípé ọ̀tún wa ṣẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ju bó ṣe sí lọ ètò tún dàbí rẹ̀ òun náà ni wípé kí ni kí ló ń gbà kí ló fẹ́ kí ló rí nínú wípé kọ́ mọ́ bọ́lá fún mi ní kejì ẹni tí wọ́n ń wò wípé ọjẹ́ ẹrú lónìí ó lè dọ̀là kó di ọba ìdí tó fi jẹ́ wípé kí ni ọgbọ́dọ̀ mọ̀ bọ́lá fún gbogbo ènìyàn tó bá wà di ọba lọ́la sọ fún mi ojú ò lẹ́mọ̀ fi wòra yín now ẹni tí wọ́n wò wípé kí ni kọ̀ yẹ lẹ́ni àpọ́nlé lónìí nítorí pé bóyá kò ní kankan nítorí pé bóyá jẹ́ni tó ní àìsàn kan tí ń bẹ lára tí kò ti fún àǹfààní láti lè jẹ́ni tí àwọn yóò lè mọ̀ gbà láàyè ní àwùjọ tí wọ́n náà bá ń yẹ̀yẹ́ rẹ̀ gbọ́ mi tó bá dọ̀la tó náà bá mú padà bọ̀ sípò ó ṣeéṣe bóyá ẹni ẹ̀ kan náà náà jẹ́ni tí ó nídìí ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wá sọ fún mi ó ti wú ọ nílẹ̀ ó ti fi ṣẹlẹ́yà ojú wo lọ fẹ́ fi lọ bá pàdé láti sọ ìṣòro rẹ fún ọ ní ọba tó jẹ́ pé òun náà sì dẹni tó lè yanjú ìṣòro rẹ so èyí tó jẹ́ wípé kí ni Ọlọ́run fi ń pè mí àti ìsákèsí wípé mọ̀ jẹ́ni tó gbégbèsè bí ṣùgbọ́n jẹ́ni tó gbégbèsè rere mọ̀ jẹ́ni tó hùwà búburú ṣùgbọ́n jẹ́ni tó hùwà rere sí gbogbo ènìyàn mọ̀ jẹ́ni tó sọ̀rọ̀ òdì ṣùgbọ́n jẹ́ni tó sọ̀rọ̀ rere jáde lẹ́nu mọ̀ jẹ́ni tó ṣépè mọ́ ṣùgbọ́n jẹ́ni tó súre nígbà gbogbo á rí pé nígbà tó bá ṣeré ó rí pé ojoojúmọ́ lọ́mọ rí ìgbéga ọ̀tun nínú ayé rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ojoojúmọ́ lọ́mọ ní tẹ̀síwájú rere ọ̀tun nínú ayé rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run wa ojoojúmọ́ ní ohun tuntun àrà rere ayọ̀ yọmọ jẹyọ nínú ayé rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run àlàyé wa nítorí wá fìdí ẹ̀ tó ti tún fi dánu dó ní wípé kí ni nígbà gbogbo ní ọjọ́ gbogbo ìrànlọ́wọ́ àti ibi mímọ́ wá àtìlẹ́yìn láti ṣóyún wa gẹ́gẹ́ bí Ọlọ́run sì wí ó rí pé lọ́mọ bá pàdé ní ọ̀tun nínú ìrìnàjò ayé rẹ̀ so gbọ́ ohun Ọlọ́run ní òní ṣàtúnṣe ọ̀nà rẹ̀ jẹ́ni tó ń súre má sì jẹ́ni tó ṣépè jẹ́ni tó ní ọ̀rọ̀ rí lẹ́nu má sì jẹ́ni tó ní ọ̀rọ̀ búburú lẹ́nu jẹ́ni tó ń bọlá fún gbogbo ènìyàn má sì jẹ́ni tí ó ń tẹ́bẹ̀ lò ẹnikẹ́ni yòówù kó wù kó yẹ pọ̀ mọ́ tẹnu mọ́ tẹ́ mẹ́ni tó ya wèrè tó ní àwọn ọpọlọ wípé ó ń bọlá fún gbogbo ènìyàn bá a ṣe ń ṣe ó sì ti dára fún wa nígbà ìjẹ́ká láti lọ gbàdúrà orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ fún ìbẹ̀rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú mi nínú oṣù yìí láti mọ kọ́ mi láti mọ tọ́ mi láti mọ fẹ́ ṣe mi lọ́nà láti mọ mú mi mọ tó tó àti tó yẹ fún mi láti ṣe àti láti mọ ibi tí mo kù sí bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ rà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ìyìn padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ọlá àti ògo ọpẹ́ ìyìn padà sọ́dọ̀ rẹ. Mo sọ wípé o ṣé Ọlọ́run ayé bàbá gba ọpẹ́ àti ìyìn èyí fún ìbẹ̀rẹ̀ ọ̀tun mìíràn èyí tí wọ́n tún bẹ̀rẹ̀ pẹ̀lú mi láti mọ bá mi rìnrìn àjò ayé mi lọ. O nípa àánú àti ìrọ̀fẹ́ tó bàbá gba ọpẹ́ àti ìyìn. Àní mo gbé orúkọ rẹ ga, àní fún ìbẹ̀rẹ̀ tó tún bẹ̀rẹ̀ pẹ̀lú mi láti mọ kọ́ mi, láti mọ tọ́ mi, láti mọ darí mi, láti mọ sí mi níyè, láti mọ ohun tó tọ́ àti ohun tó yẹ àti ibi tí mo kù sí, àti láti mọ ṣàtúnṣe ọ̀nà mi nígbà gbogbo níwájú rẹ, láti mọ wà nínú ìfẹ́ rẹ, láti mọ lè sọnù kó níwájú rẹ. Ògo ni fún orúkọ rẹ bàbá, ògo ni fún orúkọ rẹ ọmọ. Ayé rẹ bàbá gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Ní gbogbo ọ̀nà mo gbé orúkọ rẹ ga o, ní gbogbo ọ̀nà mo yìn orúkọ lógo, àní gbogbo ọ̀nà mo fọpẹ́ yàgò bá mo sọ wípé a gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún títóbi agbára rẹ nínú ayé mi èyí tí wọ́n tún ti bẹ̀rẹ̀ ní ọ̀tun láti mọ fi ṣàṣepé ayọ̀ nínú ayé mi. Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún títóbi agbára rẹ àti ìwàláàyè rẹ èyí tí wọ́n tún ti gbé dìde ní ọ̀tun láti mọ fi ṣàṣepé ayọ̀ rẹ nínú ayé mi nínú ìrìnàjò oṣù yìí. Bàbá gba ọpẹ́ àti àdúrà rẹ lọ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo dá gbogbo ògo ìyìn ọlá padà sọ́dọ̀ rẹ èyí fún títóbi agbára rẹ àní gbogbo tó fi jẹ́ Ọlọ́run ni èyí tí wọ́n tún ti dìde nínú rẹ̀ ní ọlá àti ọlá ìwà rẹ̀ àì láti mọ fi ṣàṣepé ayọ̀ oore ọ̀tun nínú ayé mi àì nínú ìrìnàjò oṣù yìí àì ní tó tó kọjá bàbá gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa ògo ní fún orúkọ rẹ bàbá. Mo ní o ṣé bàbá ọmọ ẹ̀mí mímọ́ àní fún títóbi agbára rẹ èyí tí wọ́n tún ti gbé dìde àní fún gbogbo ọ̀nà tó bá fi jẹ́ Ọlọ́run ni èyí tí wọ́n tún ti dìde àì láti mọ ṣe ohun tuntun àrà rere ayọ̀ nínú ayé mi àì láti mọ fáyé mi dáadáa láti mọ ṣàṣepé ayọ̀ oore nínú ayé mi àì nínú ìrìnàjò oṣù yìí jù àti àwọn oṣù tó lọ bàbá gba ọpẹ́ àti ìyìn. Ògo ní fún orúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́. Èmi kí ọmọ yìí ọmọ gbórúkọ rẹ ga àní mo kí ọmọ yìí ọmọ fọpẹ́ àti fún orúkọ rẹ. Mo sọ wípé o ṣé Ọlọ́run ayérayé, mo sọ wípé o ṣé Ọlọ́run ọ̀gá ògo, mo sọ wípé o ṣé Ọlọ́run jẹ̀fẹ́ ẹ̀mí àwọn orí àgbà ọgbà àti àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹlẹ́dàá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún títóbi àti àánú àti ìrọ̀fẹ́ tí mo rí gbà lọ́dọ̀ rẹ lójoojúmọ́. Ìjẹ́ pé o tún ṣe mí ní alààyè ọkàn ẹni tí inú rẹ dùn sí láti ti bá arìnrìn àjò oṣù kẹjọ yìí. Olúwa ẹlẹ́dàá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún títóbi àti agbára rẹ fún oore ọ̀fẹ́ àtàánú ẹ tí mo rí gbà èyí tó tún fi kà mí yẹ kọ̀ọ̀kan lára àwọn ẹni tí inú rẹ dùn sí láti bá arìnrìn àjò oṣù kẹjọ yìí láti ṣe lógo nínú rẹ. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ lọ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá Ọlọ́run ìwọ ẹlẹ́dàá mo dá gbogbo ògo ìyìn ọlá padà sọ́dọ̀ rẹ. Mo sọ wípé o ṣé èyí fún títóbi agbára rẹ àánú àti ìrọ̀fẹ́ rẹ èyí tí mo tún rí gbà èyí tí wọ́n fi kà mí kọ̀ọ̀kan lára àwọn ẹni tí ìwọ fẹ́ àyè láti mọ bá arìnrìn àjò rẹ láti mọ tọ́tọ́dọ̀ nínú ìrìnàjò oṣù kẹjọ yẹn àyè láti ṣe rere àyè láti tayọ àti láti mókè. Ògo ní fún orúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́. Ògo ní fún orúkọ rẹ Ọlọ́run ayérayé àtóbi jù. Bàbá gba ọpẹ́, Olúwa gba ìyìn mi, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn mi. Ní gbogbo ọ̀nà mo gbé orúkọ rẹ ga o, ní gbogbo ọ̀nà mo yin orúkọ lógo. Ẹlẹ́dàá ọmọ ṣé o, alágbára jùlọ ọmọ ṣé o, olórí ọ̀fẹ́ ọmọ ṣé o. Àní fún títóbi àti agbára rẹ sẹ́ èyí tí ìwọ Ọlọ́run tó fi darapọ̀ mọ́ mi àní tó fi kà mí kọ̀ọ̀kan lára àwọn tí ìwọ fẹ́ àní tí inú rẹ tó ṣe àní láti bá arìnrìn àjò oṣù kẹjọ yìí àní láti dáná láti ṣe ológun láti gbéga láti dá lọ́lá. Ògo ní fún orúkọ rẹ bàbá, ògo ní fún orúkọ rẹ ọmọ mímọ́. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run àánú, Ọlọ́run orí ọ̀fẹ́ mo béèrè fún àánú àti orí ọ̀fẹ́ rẹ. Bàbá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Ànínú orí ọ̀fẹ́ àtàánú ẹ̀ tó ga jùlọ bàbá sọ mí di mímọ́, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́. Àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú, Ọlọ́run orí ọ̀fẹ́, àánú àti orí ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún bàbá ní orúkọ Jésù. Bàbá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Nínú àánú àti orí ọ̀fẹ́ rẹ tó ga jùlọ bàbá ṣàánú fún mi, ọ̀yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Àìní mi béèrè fún dáríjì Olúwa, àánú àti orí ọ̀fẹ́ rẹ ni mo bá fi dáríjì mi, ọ̀yá fi di gbogbo ẹ̀ṣẹ̀ mi nù, sọ mi di mímọ́ nípa agbára àti orí ọ̀fẹ́ àtàánú àti ojú rere. Olúwa nínú àánú àti orí ọ̀fẹ́ ṣáájú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ọ̀yá sọ mi di mímọ́ nínú rẹ, ọ̀yá sọ mi di mímọ́ nípa agbára rẹ, sọ mi di mímọ́ nínú rẹ, ọ̀yá sọ mi di mímọ́ nípa agbára rẹ sẹ́ni orúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta.
ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta, Ọlọ́run àánú, Ọlọ́run oore ọ̀fẹ́, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní Káfárì ó yá fi pa gbogbo tí ń ṣe àkọsílẹ̀ àdára àti ibi nípa mi rẹ́. Ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní Káfárì fi wẹ̀ mí mọ́, kó sọ mí di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀ ní Káfárì fi dá mi láre ní gbogbo ọ̀nà àti nínú àjò mi gbogbo. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá, ẹ̀jẹ̀ Jésù ni mo pè, ẹ̀jẹ̀ Jésù ni mo pè, ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo pè. Nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ wọ Ọlọ́run ẹlẹ́dàá, ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní Káfárì ni owó ìtọ́ta sílẹ̀ fún ìgbàlà aráyé. Ó yá gbogbo tí ń ṣàkọsílẹ̀ ìṣẹ́ àti àdára àti ìwà gbogbo tá a kọ nípa mi, ẹ̀jẹ̀ tó yà fi pa wọ́n rẹ̀. Àní gbogbo tá a kọ nípa mi ní ibi àti ní gbogbo rò, Ọlọ́run ayérayé ẹni pàṣẹ ìdájọ́ kọ́ ọkàn mi. Àní ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní fi pa gbogbo rẹ̀. Nínú àánú àti oore ọ̀fẹ́ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní Káfárì ni ó yá fi pa gbogbo tí ń ṣàkọsílẹ̀ ibi àti búburú ni èyí tá a kọ nípa mi rẹ̀. Gbogbo àkọsílẹ̀ ibi àti búburú tá a kọ nípa mi ni ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní Káfárì ó yá fi pa gbogbo rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù tó sọ̀ ní fi pa gbogbo rẹ̀. Ọlọ́run oore ọ̀fẹ́, Ọlọ́run àánú, nínú àánú àti oore ọ̀fẹ́ tó ga jùlọ, ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀ ní Káfárì ó yá fi wẹ̀ mí mọ́, ó yá fi sọ mí di mímọ́, ó yá fi wẹ̀ mí mọ́, ó yá fi wẹ̀ mí sọ mí di mímọ́. Àní nínú àánú àti oore ọ̀fẹ́ tó tayọ bàbá wọ Ọlọ́run ayérayé ológo jùlọ, ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀ ní Káfárì ni ó yá fi wẹ̀ mí mọ́, ó yá fi sọ mí di mímọ́, ó yá fi wẹ̀ mí mọ́, fi sọ mí di mímọ́ bàbá, ó yá fi wẹ̀ mí mọ́, ó yá fi sọ mí di mímọ́ ẹlẹ́dàá ní orúkọ Jésù gbogbo abáṣọ, ó yá fi wẹ̀ mí mọ́, ó yá kó sọ mí di mímọ́ ní orúkọ Jésù. Ẹ fi dá mi láre pẹ̀lú àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Èyí tí èmi yóò fi lè mọ jẹ́ ẹni tó ń súre ní gbogbo gbà fún gbogbo ènìyàn, tí ìfi ní sí lára àwọn elépè, tí ìfi lè jẹ́ ní elérò rere ní gbogbo gbà, àyètí ló fi ní sí lára àwọn elérò búburú gẹ́gẹ́ bí ìfẹ́ àti àṣẹ rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún, yá gbé wọ̀ mí lójijì. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún lójijì, yá gbé wọ̀ mí lójijì. Ayérayé bàbá kún mi fún ẹ̀mí àti agbára rẹ, èyí tí èmi ò fi ní ṣí lára àwọn elépè, àìsùgbọ́n tí màá fi wà lẹ́ni tó ń ṣúre nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi fún gbogbo ènìyàn kéèyàn kó jẹ. Èyí tí mo fi ní ṣí lára àwọn elérò búburú, ṣùgbọ́n tí màá fi wà lára àwọn elérò rere ní gbogbo ọjọ́ ayé mi, àyè tí gbogbo ènìyàn yóò kó lè jẹ. Bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè, yá gbé wọ̀ mí. Àyè láti mọ súre, àyè láti mọ ní èrò rere ní gbogbo àdéjọ́ gbogbo, àyè tí gbogbo ènìyàn ti pẹ̀lú gbogbo ènìyàn. Bàbá ayakun fún ẹ̀mí mímọ́, iná ẹ̀mí mímọ́ àti agbára mo béèrè fún. Àyè láti mọ ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ àti àṣẹ rẹ, èyí tó 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 sọ wípé àyè ká mọ súre sá, àyè ká mọ jẹ́ èyí tó ṣépè, àyè ká mọ ní èrò rere, ká mọ jẹ́ lérò búburú. Bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára láti mọ ṣe èyí, Olúwa gbé wọ̀ mí lójijì. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ láti mọ ṣe èyí, Olúwa gbé wọ̀ mí lójijì. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́, láti òye akún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ní orúkọ àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Ayérayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí èmi fi mọ̀ ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ àti àṣẹ rẹ̀, láti mọ súre lóòrèdóòrè, láti mọ ṣe jẹ elépè, láti lè jẹ lérò rere, láti mọ lè jẹ lérò búburú tí ẹnikẹ́ni yòówù kó wù kó jẹ. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún, ó yá gbé wọ̀ mí lójijì. Ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ, èyí tí èmi ò fi lè jẹ́ ẹni tó ń súre, àyè gẹ́gẹ́ bí àṣẹ tí èmi ò fi lè ṣe gẹ́gẹ́ bí àṣẹ àti ìfẹ́ ní gbogbo ọjọ́ ayé mi, àyè láti mọ súre, àyè láti mọ sí délé pé, láti mọ jẹ́ lérò rere, láti mọ lè jẹ́ lérò búburú. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́, ó yá kọ́ mi fún agbára, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ dà, ó yá gbé wọ̀ mí lójijì. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún, ó yá gbé wọ̀ mí lójijì. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún, ó yá gbé wọ̀ mí lójijì. Àyè láti mọ ṣe gbogbo gẹ́gẹ́ bí àṣẹ àti ìfẹ́ rẹ, nípa sísúre ní ojoojúmọ́, àyè nípa sí ní èrò rere ní gbogbo ọjọ́ ayé mi, àyè tí gbogbo ènìyàn yóò wò kó jẹ láì wádìí àyè orin tí ó ṣe bó ló ṣe jẹ. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára. Iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún, yá gbé wọ̀ mí lójijì ní orúkọ àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. À ń lọ ní ìgbà kẹta, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, káwọ́ méjèèjì sókè. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí èmi ò fi lè mọ rìn nínú ìfẹ́ àti àṣẹ rẹ̀, àyè tí mo fi mọ rìn nínú òfin rẹ̀, nípa jíjẹ́ ẹni tó ń bùkún ayé àwọn mìíràn fún rere, nípa jíjẹ́ ẹni tó ń bùkún ayé àwọn mìíràn fún rere. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù,
ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún ní orúkọ Jésù yá gbé wọ̀ mí lódìdí. Ẹlẹ́dàá yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mi fi máa gbé nínú ìfẹ́ nínú àṣẹ nínú òfin nínú ìlànà rẹ ní gbogbo ọjọ́ ayé mi nípa jíjẹ́ni tó ń bùkún ayé àwọn mìíràn àìní rere àyíkájẹ́ni tó ń bùkún ayé àti tó ń sòrò sínú ayé mìíràn tó ń mú ayé mìíràn dùn àìní rere ní gbogbo àìlọ́jọ́ gbogbo ní gbogbo ọ̀nà àìní fún gbogbo ẹ̀yìn ó gbogbo òwò kọjẹ bàbá yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ gbogbo bàbá gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ gbogbo bàbá gbé wọ̀ mí lódìdí àìní láti mọ sun gbogbo nínú ìfẹ́ nínú àṣẹ nínú àná nítọ̀ nínú kọ nínú darí rẹ àìní pa jíjẹ́ni tó bùkún ayé àwọn mìíràn àìní rere nípa jíjẹ́ni tó ń gbé ayé àwọn mìíràn rò àìní rere náà rere nípa fẹ́ rẹ nípa àṣẹ lórúkọ Yorùbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Ọ̀yá kọ́ fún agbára agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. À ń lọ nígbà kẹrin káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí èmi fi lè mọ jẹ́ni tó ń rìn nínú ìlànà rẹ ní gbogbo ọjọ́ ayé mi pàápàá jùlọ nínú ìrìnàjò tuntun mìíràn tá a tó mú nínú oṣù kẹjọ yìí èyí tí mi ò fi ní bọ́ sọnù àbí tí ìfi ní yọ sọnù àbí tí òun kò wọ́n fi ní yọ mí sọnù kò níwájú rẹ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ayérayé mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára tó kì wá Olúwa gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí èmi fi lè wà níwájú nígbà gbogbo èyí tí kì yóò ṣe ohunkóhun kan èyí tí ó lè mú mi kó níwájú rẹ àyí tí kì yóò ṣe ohunkóhun kan tí ó lè mú mi yọ sọnù kó níwájú rẹ èyí tí kì yóò ṣe ohunkóhun kan tí ó lè mú mi ṣìnà kó níwájú rẹ èyí tí yóò ṣe ohunkóhun kan tí ó lè gbá mi kó níwájú rẹ ó bàbá ọbẹ̀ mímọ́ Ọ̀yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Ọ̀yá kọ́ mi fún agbára iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ gbogbo gbé wọ̀ mí lódìdí àìní ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí èmi fi lè wà níwájú nígbà gbogbo nínú fẹ́ àṣẹ nínú àná rẹ àìnínú ìrìnàjò oṣù tuntun mìíràn tá a tún mú yìí bàbá ya iná mímọ́ àti agbára rẹ dà Olúwa gbé wọ̀ mí lódìdí iná mímọ́ àti agbára rẹ dà Olúwa gbé wọ̀ mí lódìdí iná mímọ́ àti agbára mo béèrè fún Ọ̀yá gbé wọ̀ mí lódìdí Ọ̀yá sọ́bí dára gba àtàlà àṣàtọ̀ sóbi tó ṣàgbọ̀n nínú ìlú orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè à ń lọ ní ìgbà karùn-ún. Ayérayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi fi máa jẹ́ onírẹ̀lẹ̀ ní gbogbo ìrìn àjò mi pàápàá nínú gbogbo tí mo bá ṣe èyí tí èmi fi máa ṣe gbogbo nínú ìrẹ̀lẹ̀ nínú ìtẹríba nínú ìfẹ́ nínú òtítọ́ nínú gbogbo pátápátá tí mo máa ṣe pẹ̀lú gbogbo ènìyàn àti níbi gbogbo yòówù kí n lè wà láyé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Bàbá mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi fi máa jẹ́ onírẹ̀lẹ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo nínú gbogbo yòówù kó kí ni mo ṣe ní gbogbo rẹ̀ àjọ ayé mi níwájú àti níwájú ènìyàn gbogbo èyí tí mo fi máa gbé ìgbé ayé rẹ̀ ìgbé ayé ìtẹríba ìgbé ayé sùúrù ìgbé ayé tó kún fún ìfẹ́ àìṣẹ̀tàn àtúntò àtòdodo bàbá Ọ̀yá kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè agbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè agbé wọ̀ mí sẹ́ àyè tí mo fi máa gbé ìgbé ayé rẹ̀ èyí tí mo fi máa rìn nínú rẹ̀ àyè tí mo fi máa ṣe gbogbo nínú rẹ̀ nínú òtítọ́ nínú òdodo nínú ìfẹ́ nínú ṣọ̀kan nínú wà mímọ́ àní gẹ́gẹ́ bí ìfẹ́ gẹ́gẹ́ bí àṣẹ níwájú gbogbo ènìyàn gbogbo àní pẹ̀lú ènìyàn gbogbo ní gbogbo ọjọ́ ayé bíbó yóò kí n lè dé bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún agbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún agbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún agbé wọ̀ mí lódìdí ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè à ń lọ nígbà kẹfà. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi yóò fi mọ́ ti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀ gbilẹ̀ sí gbòòrò sí ní rere lójoojúmọ́ èyí tí èmi yóò fi mọ́ ti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀ gbilẹ̀ sí gbòòrò sí lójoojúmọ́ èyí tí gbogbo tí ń jẹ́ ègún èpè àti májẹ̀mú ọ̀ràn yóò mọ̀ di àtẹ̀pá àti àtẹ̀gbé ní àtẹlẹsẹ̀ mi gbogbo tí ń jẹ́ ọ̀tá àti agbára wọn gbogbo yóò mọ̀ di àtẹ̀pá àti àtẹ̀gbé ní àtẹlẹsẹ̀ mi tèmi gbogbo sì di kò ṣe mú àbí kò ṣe rà bí akérò bí sí àkìtì tẹ̀mọ́ nínú àjọ ayé mi gbogbo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ẹlẹ́dàá mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ní òjijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ agbó wọ̀ mí lójijì àní kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mo fi máa ń jẹ́ alágbára nínú ẹ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní ọ̀tún títí àti ìwà lọ àní láti mọ ọrùn gbogbo tí ń jẹ́ ègún èpè àti àwọn ọ̀tá àti agbára gbogbo wọn pátá àní tí gbogbo wọn fi lè jẹ́ àtẹ̀pá àti àtẹ̀gbẹ́ ní àtẹ̀lẹ́sẹ̀ mi bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún èyí tí mo fi máa pọ̀ sí ní ọ̀tún
àìní ojoojúmọ́ ní agbára àti ní àṣà àti ní ìmísí rẹ èyí tí mo fi mọ gbòòrò sí nínú rẹ ní agbára àti ní ẹ̀mí mímọ́ àìní láti mọ ọrùn gbogbo tí ń jẹ́ ègún àti ègbè àti májèmú rẹ gbogbo run àìní láti mọ tẹ̀wọ́n pa ní àtẹ̀gbá ní àtẹ̀gbé ní àtẹ̀rẹsẹ̀ mi àìní gbogbo tí ń jẹ́ ọ̀tá àti gbogbo agbára wọn àìní láti mọ tẹ̀wọ́n pa ní àtẹ̀gbé ní àtẹ̀rẹ̀rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo bèrè agbówó mi lójijì àìní ẹ̀mí mímọ́ àti agbára ni mo bèrè fún agbówó mi àìní láti di alágbára ńlá nínú rẹ láti di aṣọ tó daṣọ nínú rẹ àìní láti mọ ọrùn gbogbo tí ń jẹ́ ègún ìpè àti májèmú ràn àìní láti mọ ba gbogbo ẹ̀ tí mọ ọrùn gbogbo tí ń jẹ́ ọ̀tá àti gbogbo agbára wọn ràn láti mọ tẹ̀wọ̀n ní àtẹ̀pà àti ní àtẹ̀gbé pápátá Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ ní orúkọ Jésù. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. À ń lọ nígbà keje káwọ́ méjèèjì sókè ayérayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí èmi ò fi lè mọ kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo nínú ìrìnàjò ayé mi pàápàá jùlọ nínú oṣù yìí èyí tí èmi ò fi lè kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ju ti oṣù keje lọ nítorí pé oṣù kẹjọ ó ju oṣù keje lọ oṣù tí kò sí oṣù kan tí a fi sílẹ̀ táàbọ̀ sínú oṣù tuntun mìíràn tí yóò ju oṣù tuntun tá a mú lọ nítorí pé kí ni ń kà lọ sókè ní kọ̀ọ̀kan wá sílẹ̀ so fún ìdí èyí Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí ìfilẹ̀ kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ láti lè yin orúkọ lẹ́yìn tí ó fún mi náà láti lè yin orúkọ lógo àní ju ti oṣù keje lọ èyí tí ó fún mi ní ẹ̀rí rere tó ga tó tayọ ju ti oṣù keje lọ bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára ti lè kóòrè lọ́pọ̀lọpọ̀ yìí Olúwa gbé wọ̀ mí àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa gbé wọ̀ mí lójijì bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára èyí tí èmi fi lè kóòrè lọ́pọ̀lọpọ̀ àní nínú ìrìnàjò oṣù kẹjọ yìí àní ju ti oṣù keje lọ èyí tí èmi fi lè kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àní gbogbo ọ̀nà àní nínú ìrìnàjò ní gbogbo ìrìnàjò oṣù kẹjọ yìí àní tayọ ju oṣù keje lọ àní tí èmi fi lè ní àṣírí oore lọ́pọ̀lọpọ̀ àní nínú ìrìnàjò oṣù kẹjọ ju oṣù keje bàbá ẹ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ ẹ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún bàbá yà gbé wọ̀ mí lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún yà gbé wọ̀ mí lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni Olúwa gbé wọ̀ mí lójijì àyè tí èmi fi lè kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ èyí gbogbo rẹ ní gbogbo ìrìnàjò gbogbo nínú gbogbo tí wàá ṣe nípa agbára àti àṣẹ rẹ àní ju tí oṣù kejì tó ti kọjá lọ bàbá yà kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa gbé wọ̀ mí èyí tí ẹ̀rí rere mi àní yóò fi lè pọ̀ lọ́pọ̀lọpọ̀ yóò fi lè tayọ ju oṣù keje lọ bàbá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ àní tí ìjẹ́rìí agbára ti wà láàyè rẹ àní yóò tún fi náà yé mi àní yóò tún fi lè tayọ ju títí oṣù keje àtàwọn tó ti lọ kọjá lọ nínú oṣù yìí Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ lẹ́gbẹ̀ta agbára rẹ ayá gbé wọ̀ mí. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ pẹ̀lú àṣẹ àtàgbára Ọlọ́run alààyè ọ̀yá gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ire mi ìgbéga mi mo gbà padà mo ṣe kí ni bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ pẹ̀lú àṣẹ àti agbára Ọlọ́run alààyè gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ire ayé mi ìpè mi mo gbà padà ẹni tó wà lọ́wọ́ ìyẹn ọkàn mi ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí dá padà fún mi tèlétèlé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ àní gbogbo èyí tí ẹ̀tọ́ àti pínpín àti ìrìnbẹ̀ níkàwọ́ yín èmi ọ̀fẹ́ mẹni tẹ́ ń ṣe àní bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ pẹ̀lú àṣẹ àtàgbára Ọlọ́run alààyè ìyẹn mo rán àṣẹ jáde báyìí gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti ìpè mi àti ire mi ooo látàkùn àmọ́ gbà padà àní gbogbo rere ayé mi wálá gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ẹ̀yìn ó kó òkọ ẹ jẹ ẹ̀tọ́ wà níkàwọ́ yín ìyẹn ọkàn mi àní ohun tó kàn mí ni wípé kí ni ẹ dá padà fún mi àní tèlétèlé àní dá padà fún mi gbogbo èyí tí ẹ̀tọ́ mi àti ìpè mi bẹ níkàwọ́ yín èmi ọ̀fẹ́ mà ti gbà ló ti wà níkàwọ́ yín ṣùgbọ́n àní èmi orí nǹkan ṣe tẹ́lẹ̀ tí ló nǹkan mi ní orúkọ Jésù àní mo gbà padà ọ̀yẹ́ dá padà fún mi tètè àní mo gbà padà ní orúkọ Jésù dá padà fún mi tètè àṣẹ ni o kì í ṣàbá àní mo gbà padà ẹ̀dá gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti ìpè mi padà fún mi tètè àní mo gbà padà ọ̀yẹ́ dá gbogbo padà fún mi tètè àní mo gbà padà àní dá padà fún mi tètè ní orúkọ Jésù a gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ìwọ ògo ayé mi ọ̀yá mọ̀ ń fọ̀n ju tàtẹ̀yìnwá lọ ju tí àwọn oṣù tó ti kọjá lọ ọ̀yá búyọ kò sì mọ̀ ń fọ̀n fún mi ní rere ìwọ ògo ayé mi
mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé nínú oṣù tí a wà yìí a tún ti bẹ̀rẹ̀ àjọ mi nìyẹn pẹ̀lú Ọlọ́run ó yá bẹ̀rẹ̀ sí ní fọ̀n pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run alààyè ju tàwọn oṣù tó ti kọjá lọ fún rere fún ayé mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbọ́ ìwọ ògo ayé mi àbí ọjọ́ ìrìnsẹ̀ mọ́ pẹ̀lú àṣẹ àtàgbára Ọlọ́run alààyè ó yá wá mọ̀ fọ́n togotogo ó yá mọ̀ fọ́n tagbára pẹ̀lú àṣẹ Ọlọ́run alààyè ó yá wá túbọ̀ búyọ́ kó sì mọ́ tán fún mi sẹ́ni orúkọ Jésù Kristi ó yá mọ̀ fọ́n fún mi gígírí gan àníjú táwọn oṣù yọ àníjú tó ti kọjá lọ ó yá wá mọ̀ fọ́n togotogo fún mi sẹ́ àníjú táwọn oṣù tó ti kọjá lọ nípa àṣẹ àtàgbára Ọlọ́run alààyè ìwọ ògo ayé mi mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé ní orúkọ Jésù ó yá búyọ́ ó yá bẹ̀rẹ̀ sí ní fọ́n ó yá bẹ̀rẹ̀ sí ní tán fún mi àní nípa agbára àti àṣẹ Ọlọ́run alààyè àníjú táwọn oṣù tó ti kọjá lọ àníjú táwọn ọjọ́ tó ti kọjá ju àwọn ọdún tó ti kọjá ó yá bújá ní pátápátá ó yá bẹ̀rẹ̀ sí ní fún ó yá bẹ̀rẹ̀ sí ní fún rere fún mi ó yá bẹ̀rẹ̀ sí fún nínú ọdún fún rere fún mi ògo ayé mi àníṣe ní orúkọ Jésù mọ́ pálásẹ o ó yá bẹ̀rẹ̀ sí ní fún níbi gíga ó yá bẹ̀rẹ̀ sí fún nínú ògo àní bẹ̀rẹ̀ sí ní fún àní tó bẹ́ẹ̀ gẹ́jẹ́ pé kí ni àní òkìkí ó sì kankan ní gbogbo àgbẹ̀rẹ̀ ayé ó yá ògo ayé mi sẹ́ ó yá bẹ̀rẹ̀ sí ní fún níbi gíga ó yá bẹ̀rẹ̀ sí fún nínú ògo ó yá bẹ̀rẹ̀ sí fún níbi gíga sẹ́ àṣẹ ló kì í ṣàbá àní tó pé àṣẹ àtàgbára Ọlọ́run alààyè nílò ọjọ́ ní fi mọ́ ó yá ní orúkọ Jésù Kristi ó yá àmì náà padà ṣe fún ìwọ ògo ayé mi ó yá bẹ̀rẹ̀ sí ní fún níbi gíga ó yá bẹ̀rẹ̀ sí ní fún níbi gíga ó yá bẹ̀rẹ̀ sí ní tọ̀bẹ̀rẹ̀ sí ní búyọ́ pátápátá nípa agbára àti àṣọ Ọlọ́run alààyè. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ire ayé mi gbogbo bẹ̀rẹ̀ sí ní tó mi lọ́wọ́ ètò ìpàtí kọ́ nípa tèmi wípé ire àti àánú yóò mọ̀ tọ̀ mí lẹ́nu lọ́jọ́ ayé mi gbogbo àti kọ́ nípa tèmi wípé èmi kì yóò le ṣùgbọ́n yóò mọ̀ tọ̀ mí wá ni ó yá ire ayé mi gbogbo ìgbéga mi gbogbo àṣeyọrí mi gbogbo ìrẹ́rẹ́ mi gbogbo ó yá ẹ bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá láì múnira kankan dání ẹ bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ fún mi láì múnira kankan dání àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ó àti kọ́ nípa ti tèmi wípé kí ni èmi kì yóò dààmú bẹ́ẹ̀ ni èmi kì yóò le bí kò ṣe wípé àríire àti àánú yóò mọ tèmi náà lọ́jọ́ ayé gbogbo àrí yóò mọ̀ wọ́n tó mi wá nígbà gbogbo ni èyí mo ṣe sọ mo ṣe ṣàgbàṣẹ o àní orúkọ Jésù Kristi àrí bí ìrẹ ọjọ́ ní sẹ́mọ́ pẹ̀lú àṣẹ àtàgbára Ọlọ́run alààyè ohun gbogbo tí ń ṣe eré ayé mi ohun gbogbo tí ń ṣe ìrẹ́rìíre mi ohun gbogbo tí ń ṣe ìgbéga mi ohun gbogbo tí ń ṣe àṣeyọrí mi ẹ̀bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá àrí pẹ̀lú àṣẹ àtàgbára Ọlọ́run alààyè àní mo sọ̀rọ̀ jáde ní orúkọ Jésù ẹ̀bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá àní ire àti àánú gẹ́gẹ́ bó ti wà ní àkọsílẹ̀ ìwé mọ́ ó yá bẹ̀rẹ̀ sí tọ̀ mí wá ó yá ní wọnú ayé dàpọ̀ máa ṣe mẹ́yìn ó yá bẹ̀rẹ̀ sí fáwọn ayé mi ó yá àní ẹ̀ kọ́ nípa tèmi wípé àní ire àti àánú yọ̀mọ̀ tọ̀ lẹ́yìn káàkiri gẹ́gẹ́ bí ó ṣe àwọn wà ní àkọsílẹ̀ yìí jẹ́ mo wú ìmọ̀ tẹnumọ́ bí ìyọjọ́ ní sẹ́mọ́ pẹ̀lú àṣẹ àtànú Ọlọ́run alààyè pẹ̀lú agbára Ọlọ́run alààyè ohun gbogbo tí ń ṣe àṣeyọrí rere mi gbogbo tí ń ṣe ìrẹ́rẹ́rẹ́ mi àní gbogbo tí ń ṣe ayé mi pátá àní gbogbo tí ń ṣe ìgbéga mi ó yá bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá 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 nípa agbára àti àṣọ yá bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá ṣe ní orúkọ Jésù yá bẹ̀rẹ̀ sí farahàn báyìí ó yá bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí yá bẹ̀rẹ̀ sí farahàn ó yá ìrẹ́rẹ́ gbogbo bẹ̀rẹ̀ sí farahàn ìrẹ́rẹ́ gbogbo bẹ̀rẹ̀ sí farahàn àṣeyọrí gbogbo yá bẹ̀rẹ̀ láti sísìn lọ ìgbéga gbogbo yá jẹ́ tèmi ní orúkọ Jésù láti sísìn lọ àní ní gbogbo ọ̀nà ayé bẹ̀rẹ̀ sí pọ̀ nínú ògo pápátá nípa agbára àṣọ lọ́wọ́ ara yìí ní orúkọ Jésù. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo èyí olóore aláàánú olùrànlọ́wọ́ alátìlẹ́yìn fún mi láti bí mímọ́ wá láti ṣe ní wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe kọ́ láti sọ mí di ògo ńlá láti sọ mí di ogun ńlá láti sọ mí di ẹni òkè tí ò lè wálé mọ́ láti mú gbogbo rere mi láti mú ṣe láti mọ́ mú mi ṣàṣírí ohun rere ayọ̀ pátápátá gbogbo ìṣẹ̀lẹ̀ wo náà máa ṣẹlẹ̀ tẹ́ fi tọ̀ mí wá àbí tí fi tọ̀ yín lọ àbí tẹ́ fi pàdé ara wa ìjẹ́ fi sí mi rántí kan àbí tí ẹ fi rántí mi ṣe rere láti jí sàyọ̀ mi fún mi ọ̀yà látàkókò lọ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ alátìlẹ́yìn fún mi gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe wí láti bí mímọ́ wá àní láti Síónì wá ní orúkọ Jésù Kristi ìṣẹ̀lẹ̀ wo ló máa ṣẹlẹ̀ àbí kí ni ohun náà tó máa ṣẹlẹ̀ o èyí tí ẹ fi sí ìwé náà tí kàn mẹ́ àbí tí ẹ fi tọ̀ mí wá àbí tí ẹ fi tọ̀ yín lọ àbí tí ẹ fi pàdé ara wa àní láti sọ bí di ògo ńlá èyí tí ẹnikẹ́ni ò lè gbé pamọ́ àbí gbé bò àní láti sọ bí di ẹni òkè tí ẹnikẹ́ni ò lè mú wálẹ̀ mọ́ láti sọ bí di ogun láti ẹnikẹ́ni ò lè dojúkọ débi pé yóò borí àní láti mọ mú gbogbo rẹ ni láti mú ṣe
àbí láti mọ mi ṣàṣọrí oríire láti àkókò lọ ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí láti àkókò ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àní ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀ àyè tí èyí ó fi wá ṣe ṣe dábìí padà àbí tẹ́fi tọ̀mí àbí tọ̀yìn lọ àbí tẹ́fi ṣe alápàdé ara ọ̀yà kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ èyí tẹ́fi sí ìwé kan mi àbí tí èmi yóò fi tọ̀ àbí tẹ́fi lọ́sí mi ṣe rere ọ̀yà àtẹ́fi láti ṣàyẹ̀wò fún mi ọ̀yà kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àní ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí nípa àṣẹ àti agbára Ọlọ́run ara àní ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ ìjọba Ọlọ́run gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ àní ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo èyí jẹ́ ìpẹ́rẹ́ ayé ní kì í gbọ́ kì í gbà àlejò lọ́nà gbégbà ẹni yòówù kó wù kẹjẹ àti ẹ̀yà àti gbogbo agbára yín ó yá ẹrún dànù ẹ ṣòfò dànù nítorí pàtí kọ́ ní pàtí mi rí kẹ́nikẹ́ni ọmọ sì yọ mí lẹ́nu mọ́ ẹni tó bá yọ mí lẹ́nu yóò rí yọ lẹ́nu Ọlọ́run àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀yin wo lẹ pẹ̀lẹ́ ẹni kì í gbọ́ kì í gbà àníjọ́ lọ àníjọ́ rògòlò àníjọ́ ṣerere ànígbà fún tẹ ní orúkọ Jésù Kristi ẹni yòówù kó wù kẹ́ ẹ jẹ́ èmi ọ̀fẹ́ mọ̀ àní àti ẹ̀yin àti gbogbo agbára yẹn èyí tó pàtàkì kọ́ nípa tèmi pé kẹ́nikẹ́ni mọ̀ ṣe yọ mí lẹ́nu mọ́ ètò pé mi rọ àpá Jésù Kristi káàkiri ara mi ètò pàtàkì kọ́ nípa tèmi wípé Ọlọ́run ti ṣe gbogbo tí ṣe tèmi ní àṣẹ pé ní orúkọ Jésù Kristi gbogbo ẹnikẹ́ni yòówù kó wù kẹ́ ẹ jẹ́ ọ̀yá àní ẹrún dànù àti gbogbo agbára yìí àní ẹ̀sùn dànù èyí tó pàtàkì fìdí rẹ̀ múlẹ̀ láti ẹnu ọ̀rọ̀ Ọlọ́run wa Ọlọ́run àwọn gbogbo sọ wípé àní ẹni tó gbẹ́ kòtò òun fúnra ẹni ó ti sinú rẹ̀ àní ẹni tó di àwọn òun fúnra ẹni ó tẹ̀sẹ̀ bọ́ ní orúkọ Jésù àti gbogbo agbára yìí ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí ní ọ̀run dànù àní tó pé nípa ti tèmi mọ́lẹ́sà ṣe tèmi ní àṣẹ pé àní kò sí ìyọlẹ́nu kò tí ì nira kò sí ìdíwọ́ kankan fún mi mọ́ ẹ̀yin wọlé àtún pẹ̀lú ayé ní ànínára yọ lẹ́nu àní àṣì àdínilọ́wọ́ àbí adánilóṣojú kan náà ẹni yòówù kó wù kẹjẹ kò yẹ ọkàn mi àfinisùn àdánilójú àdánilẹ́bi àárẹ̀ lọ sínú ìgbòkó èmi ọ̀fẹ́ mẹni tẹ́ ń ṣe àní mú àfanilẹ̀ ìlú àti ìbàtìmájẹ mọ́ lọ́wọ́ èmi ọkàn mi ẹni yòówù kó wù kẹjẹ láti àkókò yìí lọ àní pẹ̀lú òrìn àjò tuntun mi náà tí a tún ti mú nínú àjò oṣù yìí tẹ́ ẹ bá tún gbégbé ṣe láti mọ tẹ̀síwájú nínú wà búburú yín àti ẹ̀yìn àti gbogbo agbára yín ẹ̀rùn dànù àní ẹ̀sùn dànù ẹ̀rùn dànù ẹ̀sùn dànù ẹ̀rùn dànù ẹ̀sùn dànù ìjọba ẹ̀rí rẹ̀ ló kọ́ mi kó tẹ́lẹ̀ mọ̀ jẹ́ fún ògùn àti yìí lóògùn Ọlọ́run aláyé lórúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ògo mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ mo àtúnfẹ́ kẹ́ náà sọ wípé kí ni Olúwa àtúmọ̀ gba gbogbo ògo ju bó ṣe gba gbogbo ògo lọ àtúmọ̀ jẹ́rìí agbára ju bó ṣe jẹ́rìí agbára àtúmọ̀ jẹ́rìí wà láàyè rẹ̀ ju bí ó ṣe jẹ́rìí wà láàyè rẹ̀ lọ láàrin wa àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bá bọ́ bẹ́ẹ̀ mi mímọ́ wọ́n dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún ìjẹ́rìí agbára rẹ̀ tí wọ́n tún jẹ́rìí agbára rẹ̀ láàrin wa ní ọjọ́ tòní fún títóbi rẹ̀ àti wà láàyè rẹ̀ tí wọ́n tún fẹ́ láàrin wa ní ọjọ́ tòní pàápàá jùlọ àní fún ìbẹ̀rẹ̀ ọ̀tun láti mọ kọ́ wa láti mọ tọ́ wa láti mọ darí láti mọ fẹsẹ̀ wa lé ọ̀nà láti mọ mú wa mọ tí ṣe ìfẹ́ àti òǹtọ́ta tó yẹ fún láti ṣe láti mọ ọrùn gbogbo tí ń jẹ́ èso àti ègún àti pé gbogbo wọn pátá láti mọ tẹ̀wọ́n pa ní àtẹ̀gbẹ́ Olúwa ọmọṣẹ́gbà wọgbẹ́ àti ẹ̀yìn ètò pé ìwọ́n ti dá wa láre pápátá kò sí ìdálẹ́bì kankan fẹ́nikẹ́ni nínú wa mọ́ ògo ní fún orúkọ rẹ̀ èyí tí mo tún ṣe kéèlè kan sí bàbá ọmọ ẹ̀mí mímọ́ iná ẹ̀mí mímọ́ agbára àṣẹ àti ìmísí rẹ̀ wàá túbọ̀ sọ̀kalẹ̀ ju àti wá lọ iná ẹ̀mí mímọ́ agbára àṣẹ àti ìmísí rẹ̀ wàá túbọ̀ sọ̀kalẹ̀ ju àti wá lọ àṣẹ agbára rẹ̀ wàá túbọ̀ sọ̀kalẹ̀ ju àti wá lọ títóbi wà láyé wàá túbọ̀ fi ọdún bó ṣe fi wọn wàá túbọ̀ yẹn arúgbó bó ṣe yẹn arúgbó wàá túbọ̀ gbóògùn rẹ̀ ga bó ṣe gbóògùn rẹ̀ ga lọ jẹ́ kí gbogbo ògo yóò túbọ̀ jẹ́ ti bó ṣe ti rẹ̀ nínú àjọ yóò túbọ̀ kọ́ wa àyè bó ṣe kọ́ wa nínú àwọn oṣù tó ti kọjá lọ wàá túbọ̀ tọ́ wa bó ṣe tọ́ wa nínú àwọn oṣù tó ti kọjá lọ wàá túbọ̀ fi wà láyé rẹ̀ wọn bó ṣe fi hàn nínú àwọn oṣù tó ti kọjá lọ jẹ́ ká túbọ̀ ní ẹ̀rí rẹ̀ ju bá ṣe ní ẹ̀rí lọ nínú àwọn oṣù tó ti kọjá lọ kí gbogbo ògo túbọ̀ jẹ́ tirẹ̀ bó ṣe jẹ́ tirẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe pinnu rẹ̀ ògo ní fún ọgbẹ́ pé èyí ti rí bẹ́ẹ̀ aṣọ wípé ṣe bàbá gbà wọ́n agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù jẹ́ ká pẹ̀lú bá mi àtọ̀lọ́run mi fún mi ní ìrànwọ́ rẹ̀ kí nírò ká gbogbo ayé pátá o lọ́lá orúkọ rẹ̀ ọba àwọn ọba bàbá mi àtọ̀lọ́run mi tó ga jùlọ o fún mi nírànwọ́ rẹ̀ ọba ayérayé kí nírò ká gbogbo ayé àrímọ̀yẹ̀hún o lọ́lá orúkọ rẹ̀ bàbá tó mọyì ọmọ bàbá mi àtọ̀lọ́run mi ológo dídán fún mi nírànwọ́ rẹ̀.
tó ga jù lọ o kí lérò ká gbogbo ayé pátápátá o lọ́lá orúkọ rẹ̀. Ọlọ́run ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ láì sí àtúnwé asán ní orúkọ Jésù Kristi adá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ àti gbogbo ṣe gba ọpẹ́ gba ìyìn gba ọpẹ́ gba ìyìn gba ọpẹ́ gba ìyìn títí láwọn ọmọ ènìyàn ọ́ fún gbogbo rere ayọ̀ tí wọ́n tó ti bẹ̀rẹ̀ sí ṣe inú ayé wa ní ọ̀tun ju táwọn oṣù tó ti kọjá lọ pàápàá jùlọ nítorí pé àní ìwọ Ọlọ́run tó ti bẹ̀rẹ̀ sí fẹ́ ayé ẹnìkọ̀ọ̀kan wa dára rere pátápátá ju táwọn oṣù tó ti kọjá lọ ògo àti ìgbéga tuntun sì ti bẹ̀rẹ̀ nínú ayé wa àti ju táwọn oṣù tó ti kọjá lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àti ìlérí àti májẹ̀mú rẹ̀ aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn àti àwa tá a wà níbí àti àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá fún gbogbo ara rere èyí tó ti bẹ̀rẹ̀ sí fàyè ẹnìkọ̀ọ̀kan wa dá nípa àánú àti ìrọ̀fẹ́ tó ga jùlọ fún gbéra tó ti bẹ̀rẹ̀ sí gbé wa ga nínú ìrìnàjò oṣù pápájọ fún ìkọ́ni ìtọ́ni àti láti fi ìmọ̀lẹ̀ tí wọ́n tó ti bẹ̀rẹ̀ láti mọ kọ́ wa láti mọ fi wá mọ̀lẹ̀ nínú ìrìnàjò oṣù láti ṣe rere láti lékè láti mọ borí ní gbogbo ọ̀nà láti mọ tẹ gbogbo tí ń jẹ́ ìwọ àti pípa àṣọ gbogbo ṣe gba ọgbẹ́ àti ìyìn títí láwọn ọmọ èèyàn láwọn gbórúkọ rẹ̀ ga ògo ní forúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ èyí tí ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa ó gbé wa ró ó sọ̀nà wa ní rere bá a sì ń tẹ̀síwájú nínú ìrìnàjò wa gbogbo àbẹ̀rẹ̀ sí Tinubu bọ́nù ògo nínú ìrìnàjò oṣù kẹjọ yìí gẹ́gẹ́ bí ìpinnu Ọlọ́run àtàyè ju gbogbo àwọn oṣù yòókù lọ òkìkí wa yóò kàn káàkiri gómìnà ayé ògo ẹnìkọ̀ọ̀kan yóò buyọ pátápátá bẹ́ẹ̀ ni ẹ̀rí ẹnìkọ̀ọ̀kan wa yóò tàyè ju gbogbo àwọn oṣù tó kọjá lọ gbogbo ẹ yóò sì mọ̀ wípé lóòótọ́ àti lódodo Ọlọ́run sì ń bẹ láàyè Ọlọ́run yóò sì yí padà agbára yìí sì ń bẹ bí tàtijọ́ bẹ́ẹ̀ ni orí kò yí padà gbogbo ògo sì jẹ́ ti Ọlọ́run oore ọ̀fẹ́ tí mo bọ̀ fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 ògo falókè. Àmín àmín àmín.